bàjẹ́ lé ní lọ́wọ́ mo sì ti dúró mo bàjẹ́ mo tún ti ṣe píjọ mọ́ lọ́wọ́ irinṣẹ́ mi náà wọ́n lọ́wọ́ tó lè má máa kó múlé kó gbọ́dọ̀ jóná torí dúkìá mi ni dúkìá mi dúkìá mi lójú ayé mi ìṣojú mi kò ní bàjẹ́ lójú mi dúkìá mi. ànílẹ̀ ní tí mo bá ń wò ọlọ́run dákúndàbọ̀ máa máa jẹ́ òjóná máma jẹun gbélé ọ̀hún tàbí wẹjọ́ kí n má ṣe gbélé ọ̀hún tàbí wà o. mọ́tò mi tí mò ń gùn yìí o. mọ́tò mi tí mò ń gùn yìí o. àtẹ tí mo fi ṣe transport àtẹni tó ní mọ́tò rẹpẹtẹ ọlọ́run máma jẹ òjòna kó má dààmú torí dúkìá wa dúkìá mi dúkìá mi lójú ayé mi níṣojú mi kò ní bàjẹ́ lójú mi dúkìá mi okòwò mi tí mo gbélé yìí o orí mi jẹ́ kó dìrú dìgbà. orí mi jẹ́ kó dìrú dìgbà má jẹ́ kó gbà wọlé ìdáyà láwùsá tì mí dúkìá mi kò gbọ́dọ̀ wéèsì dúkìá mi dúkìá mi lójú ayé mi níṣojú mi kò ní bàjẹ́ lójú mi dúkìá mi. tí tọkọtaya bá jà nínú ilé ọkọ pẹ̀lú ìyàwó nínú ilé tí wọ́n ń fara wọn láṣọya tó ń bọ́ tẹlifíṣàn mọ́lẹ̀ aláwo tọkọ fọyàwó ẹ̀ láwo tíyàwó náà ń fọ aṣọya kúlé bó bá ṣe bí èmi ni mayakọ̀yàwó yẹ sílẹ̀ ni kúlé bó bá ṣe bí èmi ni mayakọ̀kọ̀ yẹ sílẹ̀ ni nítorí dúkìá mi kò má gbọ́dọ̀ wéèsì dúkìá mi dúkìá mi lójú ayé mi níṣojú mi kò ní bàjẹ́ lójú mi dúkìá mi ilé tí mo bá kọ́ dúkìá mi ni ilé tí mo bá kọ́ dúkìá mi ni mọ́tò tí mo bá ra Àṣàbí dúkìá mi ni mọ́tò tí mo bá ra la o dúkìá mi ni mọ́tò tí mo bá ra la o dúkìá mi ni ẹ̀yẹ́ wájú tó wà lọ́rùn mi dúkìá mi ni ẹ̀yẹ́ wájú tó wà lọ́rùn mi dúkìá mi ni ẹ̀wọ̀n bàtà tó wà lẹ́sẹ̀ mi o dúkìá mi ni ẹ̀wọ̀n bàtà tó wà lẹ́sẹ̀ mi dúkìá mi ni ẹ̀wọ̀n gbogbo ọwọ́ mi dúkìá mi ni ẹ̀wọ̀n gbogbo ọwọ́ mi dúkìá mi ni ọmọ tí mo bá bí ń kọ́ dúkìá mi ni wọn ò ní síwí ní sójú mi kọ́ máa ya wèrè ní sójú mi kọ́ máa ṣe yọ̀bù ní sójú mi torí dúkìá mi ni. ẹ̀yàwó iṣẹ́ tí mo fi ṣe àtàwọn nínú lẹ́yìn mi máa yá tọ́jú ẹ̀ dáadáa máa yá tọ́jú ẹ̀ dáadáa torí pé nínú dúkìá mi ni. èmi gbọ́dọ̀ wọ́n gbé ìsọ̀lá wa kọ dúkìá ẹ̀yìn ni. èmi gbọ́dọ̀ ní kẹ́kọ̀ọ́ dúkìá ẹ̀yìn ni. dúkìá wa dúkìá wa níṣòye wa lójú ayé wa oníyẹ̀yẹ̀ lójú wa dúkìá wa aláwo ní kúlékúlé. dúkìá wa ni. mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé níbikíbi tí ọwọ́ jẹ́ ètò tèmi ìbá dé ẹ̀yin tèmi ẹ má bínú ó máa rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin ṣáà ti gbọ́wọ́lé love ẹ gbọ́wọ́lé like ẹ boko lọ fà ẹ share ẹ kọ́mẹ̀ntì ayọ̀ ẹ sọ dáadáa nípa Fákànyìnsọ́lá Ọ̀ṣuníkẹ́ Àṣàbí Àdé ọmọ ọkọ Yorùbá tọrọ yé aka Fákànyìnsọ́lá Àgbòòṣà aka ẹ̀bọ́gbèmí wọn. Àṣàbí ti dé o Fákànyìnsọ́lá Àṣàbí ọmọ Yewa tó rẹwà bí ègbin ni alára ló ń gbéra ga o ló jẹ́ gbéra mi pọ́nkán alára ló máa ń gbéra ga o ló jẹ́ kí n gbéra mi pọ́nkán Fákànyìnsọ́lá Àṣàbí o ọmọ Yewa tọrọ yé Àṣàbí ó níyàn kú o wà pẹ́ láyé
Ìfakànyìnsọ́lá oníyàn kú o wà dàgbà wà dògbò Ìgbòho oníyàn kú o bàbá Fákànyìnsọ́lá ẹkùn ọkọ Fúlàní o ọmọ Adéyẹmọ 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 Ìgbòho ṣá ẹkùn ọkọ Fúlàní alẹ́ ń bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú o ẹkùn tagirigbèrè níjà ìmọ̀lẹ́lẹ̀ Yorùbá ogun adúláwọ̀ àní bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ò fẹ́ o Ìgbòho lọ̀gá tiwa tẹ́ bá tún fẹ́ tẹ́ ẹ̀ tún náà ò fẹ́ o Ìgbòho ní Fákànyìnsọ́lá gbà fún o Ìgbòho ló tẹ̀lé ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ kórìjẹ o páláyé o níyàn kú o ọkọ Dami bàbá Dami ọkọ rọpò ọkọ tatúni náà mìíràn tí ìyàwó kẹjẹ má bínú ọ̀gá tiwa oníyàn kú o wà dàgbà wà páláyé ṣẹwárí gbogbo ẹyẹ ẹlẹ́nu kárí ká sọ tẹ́ ń sọ wípé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ọmọ Adéyẹmọ bẹ̀bẹ̀ pẹ́ láyé o gbogbo ibi tó ń kọ́ àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ yín dé láyé wọ́n máa korí ìtì yín ni gbogbo ẹni bá ti ń gbógun tọmọ Adéyẹmọ o ẹ máa padà ṣẹ̀ sí mẹ́ta múrí kan ni ẹwẹ́nu lẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ́ ẹwà àwọn tó ń bú ọmọ Adéyẹmọ lánàá ilé wọn ti túká ọ̀dẹ̀dẹ̀ wọn ti dàrú gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dá sọ́mọ Adéyẹmọ gbogbo yìí lẹ máa forí ko ẹ fara ko ẹ fi gbogbo nǹkan ko nítorí pé Ìgbòho kì í ṣe ní àrífín nítorí pé ọmọ Adéyẹmọ kì í ṣe ní tẹ̀lé sọ̀rọ̀ sí o àní bẹ́ẹ̀ fẹ́ Ìgbòho ni mo tẹ̀lé o Ìgbòho ni mo gbà fún ọwọ́ méjì yóò fọmọ Adéyẹmọ ọwọ́ mi méjì yóò fún Ìgbòho ṣá ọwọ́ mi méjì yóò fọmọ Adéyẹmọ ọwọ́ mi méjèèjì yóò fún Ìgbòho ṣá Ìgbòho ṣá o wà pẹ́ láyé ọmọ Adéyẹmọ o níyàn kú o Ìgbòho ṣá o ẹkùn ọkọ Fúlàní alẹ́ ń bọ̀ lẹ́yìn Jagunlabi ráwájú o ẹkùn tagirigbèrè níjà ìmọ̀lẹ́lẹ̀ Yorùbá ogun adúláwọ̀ ni gbogbo ẹni bá pé òkú o wọ́n ṣáájú ẹ̀kú láyé ẹni bá ní kó rajo kó máma dé o ní dé bá gbogbo wọn gbogbo ìtọ́mọ ọkọ Yorùbá ṣe fáláṣà bí o nítorí ọmọ Adéyẹmọ ni gbogbo ẹni bá náwó sí Fákànyìnsọ́lá nítorí ọmọ Adéyẹmọ ni ẹni bá sọ pé òun fẹ́ mi tọkàntọkàn o nítorí ọmọ Adéyẹmọ ni Ìgbòho ṣá o ó ti já sọpẹ́ Ìgbòho ṣá o ó ti já sọpẹ́ Ìgbòho ṣá o ó ti já sọpẹ́ fàlàṣà bí o èmi ò kì í ṣàbífi ṣolóore àwọn àfibisólóore o nọ́mà ní kí ló ṣe tẹni kò ṣe rí àwọn àfibisólóore o nọ́mà ní kí ló ṣe tẹni kò ṣe rí o ànítọ́mọ Adéyẹmọ bá tiẹ̀ wá ṣeun tẹni kò ṣe rí ṣe bẹ́ẹ̀ ní bàbá àbí bàbá yín ò sí nílé ní o kò dìde kò jà fún Yorùbá ṣé bàbá yín ò sí nílé ní ntọ́mọ Adéyẹmọ ń sọ rèé wọ́n ti múná lọ iná ti kú wọ́n ti tún múná lọ orílẹ̀-èdè location 9 o ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé gbogbo ìwọ tó bá ṣe ń sọ wípé wọn Nàìjíríà ló fẹ́ pìtìpìtì á bá yín ẹ̀yin tẹ́ bá ń sọ wípé ẹ̀yin ò fẹ́ Yorùbá nation o ẹ ò fẹ́ kíran yín bọ́ lóko ẹrú gbogbo ẹni bá ń sọ wípé wọn Nàìjíríà làwọn fẹ́ pìtìpìtì á bá gbogbo yín nítorí pé ọmọ Adéyẹmọ fẹ́ ká jẹ ìgbádùn ni kò fẹ́ kára ní wá ó fẹ́ kólókò kórókó lọ ó fẹ́ kólódò kóródò lọ ó fẹ́ kẹ́ni ṣiṣẹ́ lọ́fíìsì kó gbádùn ayé ẹ títí kalẹ̀ ó fẹ́ kárin títí tó regerege ó fẹ́ kíná máa wà kán má mú un náà lọ ẹ wo orílẹ̀-èdè location 9 wọ́n ti mú náà wá lọ ẹ wo bí tá a bá dé ṣé bá a ṣe fẹ́ máa bá lọ nìyí o ìwọ tó bá wá sọ wípé àní pé o Yorùbá nation kò ní í wáyé o pìtìpìtì àbáyé yín o á bá gbogbo ọmọ tẹ́ bá bí láyé
pìtìpìtì àwọ̀ lè tọ̀ yín o abọ́mọ yín abáyà yín abáṣẹ́ yín abá gbogbo ohun tẹ́ kó jọ torí pé ìkà níyìn ọ̀dájú níyìn. Ìgbòho ṣá o ní kánjú kú láyé. Ìgbòho ṣá o ní rìnrìn àjò àlọ́ọ̀dẹ o. Ìgbòho ṣá o wà kó wa délẹ̀ ìlérí. Ìgbòho ṣá o máa báṣẹ́ rẹ lọ tẹ̀síwájú o. Gbogbo ẹ̀yin afibiso lóore, ẹ̀yin karambà ní ẹ̀dá, ẹ̀yin tó ṣe pé ẹ ti jogún ọmọ yín máyé, ẹ̀yin tó ṣe pé ẹ ti jayé ọmọ yín máyé, ẹ̀yin tó ṣe pé ìgbésí ayé tẹ́ ń lò ẹ ò fẹ́ kó dára fún mẹ̀kúnnù. Mo wá rí bùṣìbùṣì mo ti délé bàbá mi bàbá kí tóyè o. Bàbá mi ẹ ò ní kánjú kú. Ìyàwó yín tó rọrùn Olódùmarè abáwákẹ́. Gbogbo ọmọ tẹ́ ẹ bí láyé wọn ò ní fojú sunkún ọmọ, ẹ ò ní fojú sunkún gbogbo wọn ò ní fi yín sáyé lọ. Láṣẹ Elédùmarè bàbá Kìtóyè ò ní kánjú kú. Gbogbo ìlérí tẹ́ ṣe fáwọ́ lọ́wọ́ pẹ́ máa mú wa kó lóko ẹrú. Olódùmarè àgbàbẹ́ fún yín. Àwọn alálẹ̀ wọn àgbàbẹ́ fún yín. Àríbẹ̀ àṣẹbẹ̀ ó ti lọ sí ilé àṣẹ. Gbogbo ẹ̀yin tèmi Àṣàbí ti dé. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá Ifákànyìnsọ́lá ti dé. Ẹ bá mi pa àwọn àfáà àwọn àfáà gẹ́rígẹ́rí, àwọn àfáà gọ́yángọ́yán àfáà fábẹ́fábẹ́, àfáà gókó gẹ́pọ̀n àfáà fábò. Ẹ bá mi pe gbogbo wọn kan bọ́ síbí ṣèbẹ́ ti sọ fún wa pàlù jọ́nà nílé yín. Níbo la wá já sílẹ̀ ní àpàdà báyìí nínú náà. Níbo lẹ wá já sílẹ̀ ní àpàdà recognize pé nù náà lẹ́wọ̀ ẹ ti tayé jóná. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfà ẹ bọ́ síbí ní kíá. Ifákànyìnsọ́lá Aláṣàbí ti sọ fún yín oníkẹ́ lọ́wọ́ aṣẹ́ṣe. Àmọ́ ṣá ẹ bìlífù lórí gẹ́rí gẹ́pọ̀n gẹ́sẹ̀ gbogbo ògókó gé gbogbo ara. Àṣírí gbogbo yín á tú àṣírí yín ò ní bò mọ́ títí láé. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá a káàbọ̀ sórí ètò ti tèmi. Ojú òní tiwa àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á bá wa rìnrìn àjò. Yíyẹ ní yẹyẹ lérò ní ràdàbọ̀ lọ́rùn. Ràdàbà lọ́rùn àárọ̀ wá lọ́rùn títí kalẹ́. Ẹni bá ní ká ràjò ká mọ́màdé a ò ní dé bá gbogbo wọn. Gbogbo ẹ̀dá tó bá ti sọ pé ó kú bí tẹ́mi Ifákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ Àṣàbí Àdé ọmọ Yewa tọrọ yé èké Ọ̀ṣúnìkẹ́ Ìgbòho ṣàyé èké ẹ̀bọ́ gbèmí wà. Ẹni bá sọ pé ó kú bí tí mo fẹ́ gbẹ̀ máa gúnyán nílé ẹ̀ gbóúnjẹ sílẹ̀ ẹ̀ lọ ṣọwọ́ lọ́nà tó jì ní. Ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá mo kí yín ẹ̀yin àlìwúlà mọ́ wàrà sátù ábìyáyì mo kí yín. Mo kí yín níbo la já sí. Ìgbà kan olólé ayé gbọ́ ẹ̀yin àfà anẹ́nisànmọ́ ní ìbá kan tó bá lórí pípé kò gbọ́dọ̀ ṣe mótómótó. Ìgbà kan olólé ayé gbọ́ anẹ́nisànmọ́ ní ìbá kan tó bá lórí pípé kò gbọ́dọ̀ ṣe mótómótó. Mọ́tò tí Ìjàpá ṣe tó pọ́gbọ́n àyè pọ̀ tán. Tóní tó ń bá lè kú pọ́gbọ́n máa tán láyé. Tóní kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòhún nìkan. Ó ní kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòhún nìkan. Ó ní kò sẹ́ni tó máa gbọ́n ó láyé jòhún nìkan. Ìjàpá pọ́gbọ́n ayé pọ̀ tán kò sá kèrèǹgbè ó wá sókun mọ́. Ó pọ́gbọ́n ayé pátá kò sá kèrèǹgbè ó wá sókun mọ́. Bó ṣe ń gòkè ló jábọ́ pẹ̀lú ẹ̀. Ọpọlọ lásán olówó sọ pé Ìjàpá sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ. Sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ sókèrègbè mẹ́yìn tó bá fẹ́ gòrí ọ̀pẹ. Ìyẹn la gbé máma gbọ́dọ̀ ó ní láti gàn síbì kan. Ọ̀rọ̀ ilé ayé yìí sábà ni kó máa jẹ́ tẹ̀yìn àfà. Akíyín nílùú Ìlọrin mo kí bàbá wa ọlọ́lá jùlọ bàbá wa ọba Ìlọrin ṣéwù Yàmínú Mikalas. Ẹ má bínú pé mi ìmọ̀ pé kì í ṣèdè mi bẹ́ẹ̀ ni it's not my language ẹ má bínú. Ọba Ìlọrin mo kí yín
bàbá wa Ṣéhù mo ṣàṣàlátù fún yín sallallahu alaihi wasallam. bàbá wa Ṣéhù mo kí yín níbikíbi tẹ́ bá wà. bàbá wa ọba Ìlọrin mo kí yín. ẹ̀yin ògo Ìlọrin. bàbá wa Àlìfùlání mo kí yín ògo Ìlọrin. mo kí bàbá wa bàbá Bàrígà mo kí yín ògo Ìlọrin. mo kí bàbá Lágbàjì ògo Ìlọrin. gbogbo ẹ̀yin àfáà tẹ́ ti hàn nínú ayé mo kí yín o. àtẹ̀yin ọ̀dọ́ tọ́lá tẹ́ tún máa hàn mo kí yín. ihun tí wọ́n jù sí wa lọ́ọ̀nláìn lórí íńtánẹ́ẹ̀tì ó gbẹnu tán o. ìkan nínú àwọn ọmọ yín la ṣàdédé rí pé ó tan ọmọ ọlọ́mọ tó lọ gé orí ẹ̀ tó kún. a kí ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ ṣe ìwádìí tẹ́ ẹ dẹ̀ rí tẹ́ ẹ di òdodo mú. a kí yín iṣẹ́ yìí ò ní dìṣẹ́. a ní wáyé tiẹ̀ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. pìtìpìtì ò ní bẹ́ mi yín o. irinṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín. ẹ̀yin ògo Ìlọrin ẹ bá mi táàgì wọn. ẹ kọjá sí bíbá Ifákànyìnsọ́lá fẹ́ bá yín ní gbólóhùn. mo ti gbé fájọlẹ̀ Ifá ti sọre. mo dúpẹ́ lọ́wọ́ Ifá o ẹlẹ́rìí ìpín o àtórí ẹni tí ó sunwọ̀n ṣe. Ifá ó ṣe o Ọ̀rúnmìlà ó ṣe Ifá ó rí mi rè o. mo dárúkọ Ifá o nọ́bà tán náà. èmi dárúkọ Ifá o níná bá tàn sí mi chàràchàrà. ṣe ti rí pé ìmọ̀lẹ̀ ní Ifá o Ifá o kì í ṣòkùnkùn rárá. ṣe ti wá rí pé ìmọ̀lẹ̀ ní Ifá o Ifá kì í ṣòkùnkùn. ìwọ tó bá gbé fádá ní o tó bá ń ṣàbúrú o máa pọ́n títí láéláé. ìwọ tó bá gbé ìṣẹ̀ṣe dání o tó bá ń ṣàbúrú wàá pọ́n títí láéláé ní. ìṣẹ̀ṣe ò fẹ́ràn o ìṣẹ̀ṣe ò fèkè rárá. Ifá ó ṣe o Ọ̀rúnmìlà ó ṣe ẹlẹ́rìí ìpín o àtórí ẹni tí ó sunwọ̀n ṣe. Ifá ṣe púpọ̀ lọ́rọ̀ mi o mo dúpẹ́ lọ́wọ́ Ifá. ẹ bá mi pe àwọn ògo Ìlọrin ẹ bá mi pè wọ́n. a mọ̀ pé kò sí stéètì tí ò sí o kò dẹ̀ sí kọ́ńtì tìlú òsì àmọ́ ṣáṣó wáyẹ. ẹ dẹ̀ bá mi pé ọba Abdulrasheed ọba Olúwo Emir ẹ bá mi pè ẹ bá mi táàgì ẹ̀. nítorí pé Emir jáde ní last year ó nínú ìṣẹ̀ṣe náà ti ń pààyàn, inú ìṣẹ̀ṣe náà ti ń gérí, inú ìṣẹ̀ṣe náà ti ń fá ẹpọ̀n, inú ìṣẹ̀ṣe náà ti ń fá òbò, inú ìṣẹ̀ṣe náà ti ń fárun orí fárun abẹ́ fárun gbogbo ẹ̀ gé èékánná gé gbogbo ẹ̀. wọ́n ṣe Mẹ́kà náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń bẹ̀. àwọn tó ti lọ ti ròyìn fún wa àwọn olọ kò dẹ̀ sí ní tó mi fẹ́ lọ ṣe ń bẹ̀. fọ́ọ̀sì mi kan dẹ̀ sí ń dàmí láwọn pé dandan Fákànyìnsọ́lá wà á lọ sẹ́ ṣé kí n lọ. ìjọ tí n bá lọ báyìí níjọ́ tí mo bá dé Saudi Arabia o mo fẹ́ bá nábì ní gbólóhùn, mo fẹ́ sọ fún ànábì Muhammad o sallallahu alaihi wasallam pé ànábì dákun jọ̀wọ́ o bá wa bójú wo lẹ̀ Yorùbá. gbogbo àwọn ọmọ àlè o wọ́n ti fẹ́ bẹ̀ bí ìwà jẹ́, wọ́n ti fẹ́ dà lé wa rú. gbogbo àwọn ọmọ àlè o tí wọ́n lọ kéde tànábì Muhammad tó fi jíṣẹ́ fáwọn ọ̀ràn ẹ̀ o wọ́n ti fẹ́ bà tiwa jẹ́. ànábì Muhammad o wà lọ bá wa kó kéwù kó nínú ọpọlọ wọn. ànábì Muhammad o wà lọ bá wa kó gbogbo kéwù fáírọ́ọ̀sì kó nínú ọpọlọ wọn. nítorí pé wọ́n ti sọ fún wa pé ẹni tó bá ṣe Islam nìkan ló máa wà lùjọ́nà, ẹni tó bá ti mọ̀ kéwù o ló máa rà lùjọ́nà dé. àwa recognize pé rọlẹ́pa fún wa ti recognize pé rọlẹ́pa onírọ́ ni yín o àṣírí yín ti tú. ok mo wá promise pé mo fẹ́ lọ sáàjì, mo lọ sáàjì, mo fẹ́ lọ fojú kan kábàrí ànábì, mo ń lọ fẹjọ́ ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá, mo fẹ́ lọ fẹjọ́ Ìsù Muhammad sallallahu alaihi wasallam Akẹ́yìndé gbẹ̀gbọ́n bàbá Fátímọ́. mo fẹ́ lọ jẹ́ kó yí ànábì, màá máa bá sàrí ànábì sọ̀rọ̀ báyìí pé Rasulullahi 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 tàti wéré ní tèkúté ilé Rasulullahi bójú wẹ̀yìn. gbogbo àwọn kan jàrò lé nílẹ̀ Yorùbá àwọn ọmọ wọn ti fẹ́ gorí olórí tán, ti fẹ́ gẹ́pọ̀ ẹlẹ́pọ̀n tán, gbogbo òbólóbò náà ń fà. mo fẹ́ lọ fẹjọ́ yín sun Rọ̀súlù tí n bá ti dé kábàrí ànábì àbí káfàrí lẹ̀ ń pè bí kábàrí ni ẹ má bínú ẹ̀yin àfà ṣe àwọn pé kì í ṣèdè mi ṣe understand. ọba Ìlọrin
mo kí yín o bàbá Kẹ́mi Ọláògùn èmi ò jẹ́ rọ́bà fíìn tòrọ ọmọ aládé láláṣà bí o ọmọ aládé ọríjìnà ni mí mi ò jẹ́ rọ́bà fíìn rárá arọ́bà àfilọ́ba ń pa èmi súnmọ́ba níwọ̀n ẹgbẹ̀je kò jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà arọ́bà fi òun lọ́ba ń pa nínú ayé èmi ò rí yín fí àmọ́ ṣá gbogbo ọmọ àlè tẹ́ kójọ sí ìlú Ìlọrin tó wá ń gorí olórí tó ń fọ́ òbó olóbò tó ń gé ẹkùn ẹlẹ́pọ̀n tó ń sọ ọ́ di súyà pìtìpìtì abá gbogbo yín o gbogbo yín á lọ fẹ́ú nínú ayé bàbá wọ́n bá lórí bàbá wọ́n bá ọlọ́rin èmi ò mọ̀ bóyá bá ti ẹ̀pọ̀ nílọrin yẹn kò yé mi àmọ́ ṣá mo mọ̀ pé wọ́n máa ń ṣe ṣéèwù fọba òun ló dífá fún ọba àlúwo ló tiẹ̀ lọ kúnlẹ̀ síwájú wọn ń jọ yẹn séèmù náà ni ènìyàn tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bọ́dọ̀ wọn ìyẹn ní pẹ́tẹ́pẹ́tẹ́ tó bá ti lọ ní pápá ẹni tó ta bá tún dẹ́ṣẹ̀ ẹni tó ṣù máa lọ gbàgbé ẹni tó pé kò gbàgbé àwọn Alábí kò gbàgbé àwọn pàṣẹ Alábí yẹn wàláì Ifákànyìnsọ́lá èmi gan mọ̀ pé mo mọ̀ pé mi gan ya kànràn Ọlọ́run ó yá o ẹ̀yin àfáà ibi tá a já sí leléyìí ó yá ẹ máa gbẹnu sí máìkì ká máa gbọ́ yín lọ́tùn lósì nítorí tó bá jọ́mọ oníṣẹ̀ṣe kan ni gbogbo yín lẹ̀ tún máa ganu sí àwa dúpẹ́ lẹ́yìn àfáà tẹ bọ́ta tẹ ṣòótọ́ mo kí bàbá mi Sheikh Labib ní ó yẹ kán pa lẹ́sẹ̀kẹsẹ̀ káwọn ọ̀ràn ẹ̀ tọwọ́ àwọn ẹbí ẹ̀ tọwọ́ bọ̀wé kán pa kírú ẹ̀ má bàa ṣẹ̀ nínú ìdílé wọn mọ́ ó yá ìsìláàmù lẹ́ni re ìsìláàmù lẹ́ni re ṣé ẹ ti rí kànda kò sínú ẹ̀sìn tí ò sí o kì í ṣe ìsìláàmù nìkan wèrè wọn wà ní ìṣẹ̀ṣe àwọn ọmọ àlè ni wọ́n máa ń sá sínú ẹ̀sìn ní àsáwọ̀ àmọ́ ṣá ẹ̀yin ìsìláàmù ẹ ti gbé ìsìláàmù kọjá lẹ́bù tó wà ẹ ti ní àná kan ẹ jẹ́ kó yé wa pé ni tó bá ti ṣe ìsìláàmù kò sí ìṣòro oṣẹ́ fún tó bá ti kú ẹni bá ti wà nínú ìsìláàmù òun nìkan ní òun ṣẹnu àánú àwọn ọmọ yín tó wá lọ kéwú àwọn ọmọ ẹni ká fi wọ́n sílé kéwú lánàá kí wọ́n bá lè yáre kán má join terrorist kán má join ẹni ń gérí kán má join ẹni ń góbò kán má join apààyàn eléyìí tó wá kéwú tó tún ń lu bàndírì fún yín ṣẹ̀bọ́ọ̀mù mọ́mọ́ sàlàlà wálé yìí wàsálà bó ṣe máa ń ta bàndírì yẹn ni wọ́n máa ta lókàn wọ́n máa ta nílẹ̀ báyìí wọ́n máa ta báyìí wọ́n máa ta báyìí àrí tó gbé bàndírì dání ọmọ tí wọ́n bí sínú Islam tí wọ́n fi omi kéwú wẹ̀ ó kéwú wájú ó ké lẹ́yìn kí ni ká ti wá pẹ̀lú títí ẹ̀ ńbo ló ti rí ohun tó fẹ́ fọmọ ọlọ́mọ ṣe ó mú girlfriend ẹ̀ wọ́n náwọn yẹn ń ṣe patí ń jọ yẹn wọ́n dáná tán wọ́n bu oúnjẹ ló dẹ̀ pé kọ́ ọmọ yẹn asán kọ́ ló fi pè é ó lo gbólóhùn nítorí remote control ló lò pẹ̀lú ọmọ yẹn. remote control ló lò fún ọmọ yẹn àṣírí gbogbo yín máa tú gbogbo ẹ̀yin apààyàn tẹ́ ẹ sásá bẹ́ẹ̀ sìn tẹ́ ẹ ń sọ fún àwọn pé ẹni tó bá ti ṣe Islam kú àlùjànnà ló ń lọ ṣe báyé lọ́lọ́run bá ti ń tàṣírí yìí dájúdájú fáwọ́fáwọ́ anything religion láyé any religion tó ń kó o lè ṣe láyé tó o bá sọ pé òun practice religion kò sí religion tó tó pé kó o nífẹ̀ẹ́ ọmọlàkejì kó o má robi sí ọmọlàkejì kó o má bàyé ọmọlàkejì jẹ kò sí religion tó tó láyé kí wá ní purpose of ẹni tí wọ́n bí sínú Islam ṣé ẹ rí tọmọ tó dé yìí la rí o tẹlòmíì tún yẹn lọ àgbà àfáà mi ó ti di Clifford Dodgy àgbà àfáà mi gẹ́rígẹ́rùn ni tí ò rújú rárá tó yé gbogbo wa àmọ́ ṣá tẹ́ ẹ bá ń bá mi bò ẹ̀yin tèmi ẹ máa lọ wo live chat mi bọ̀ mo máa ń sọ pé àṣírí yín ò ní bò mọ́ láti 2020 tẹ́mi jáde tẹ́ ẹ ti gbógun tì mí láti 2020 tí máa ṣàṣàlátù bàdé wálé ànábì tí ìyá mi ò bá lò gbàdú tí mi recognize rí tó jẹ́ pé gbogbo ohun dáadáa tẹ́ ẹ sọ pé ó ṣe làwa gbọ́ la fi fọ́ fún Islam àwọn practice ẹ̀ tàbá dórí ètò tábá ní salamu alaikum warahmatullahi wabarakatuh ẹ máa kó fún mi ní gbáyan pé ta ló kó ẹ kéwú gbolo ti kéwú sálámọ̀ lẹ́nu títí ẹ
ìwọ tó ń dọ̀tí ẹ̀sìn nítorí pé mo lo símbọ̀ lárúbáwá mo wá wò pé gbà tí mo wà nínú ẹ̀sìn yẹn jẹ́ kí n tún máa fi tẹ̀sìn yẹn náà kí n tún máa fi ṣe kíni kí n máa fi ṣe program. ó yá o Ìfọkànyìnsọ́lá borí mọ́ lọ́wọ́ kò kún èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ o kí lẹ ní mo ṣe tẹ̀bí ń sọ̀rọ̀ àbòsí kí lẹ ní mo ṣe tẹ̀bí ń sọ̀rọ̀ ẹ̀yìn kí lẹ ní mo ṣe tẹ̀bí ń sọ̀rọ̀ àbòsí. àwọn ọmọ yín ló ti joyè gẹ́rígẹ́rí wọ́n dẹ̀ pọ̀ kí ló dé tó ṣe wípé tí wọ́n bá lọ kéwú tí wọ́n bá kò lè kéwú gbogbo wọn máa ń di babaláwo. kí ló fà á ẹ̀yin àfáà kí ló dé tó ṣe pé tẹ́ ẹ bá ti kó àwọn ọmọ kéwú jáde tí wọ́n bá ti jáde nílé kéwú wọn á náà wọ́n dà àfáà what is the meaning of àfáà fún wa ní definition of àfáà ẹ fún wa. kí ló ń jẹ́ sí àfáà ṣé ẹni tó bá ti kéwú kò yẹ kó níṣẹ́ alẹ́ kó ní tàárọ̀ mọ́ ṣé kò yẹ kó níṣẹ́ kò yẹ kó ṣiṣẹ́ mọ́ ẹni tó bá ti jẹ́ àfáà ṣó yẹ kó jọyè kó máa kó kájọ sílé bí arọ kéṣe kó jọyè alọ́nilọ́wọ́ gbà kó máa jọyè apurọ́mọ́ ní takoni ṣé ẹni tó bá ti jẹ́ àfáà tó ti kéwú tó ti jáde kò gbọdọ̀ lẹ́yìn iṣẹ́ kankan mọ́. bàbá Ádámù Lágége kọ́lọ́mbà àforíjì bàbá yìí èèyàn mi kan wà níbi ṣọ́ọ̀bù mi bàbá yẹn sọ pé ó ní bàbá òun pọ̀dọ̀ bàbá Ádámù Lágége ni bàbá òun ti kéwú ẹni tá à ń sọ iná ṣe Islam mọ́ ó tiẹ̀ ti di gíran federal bàbá Fákànyìnsọ́lá ni ó ti yé wọ́n ní níjọ́ yẹn pé àwọn lọ sọ́dọ̀ Sheikh Adam Alilori Adamola Wayatau rọ̀dí aláwùtá aláàánú fún bàbá yẹn wọ́n náà wọ́n lọ ó ní bàbá yẹn wọ́n wá ń ṣe wòlímọ̀ fáwọn kan lọ́dún yẹn lọ́hùn ìsìn náà ti 80 something ni bàbá yẹn pè wọ́n ní bàbá Ádámù wọ́n ń sọ wípé kéwú ló ti ké tán yìí o lọ kọ́ṣẹ́ o kéwú ló ti ké tán yìí o lọ wáṣẹ́ ṣe o kéwú ò sínú pé kẹ́ẹ̀kẹ́ tán kẹ́ẹ̀ wá jókòó tí kẹ́ẹ̀ nẹ́fẹ̀ẹ́ máa jẹun nídìí ẹ̀ definitely àwọn bàbá ti tàná wọ́n jíṣẹ́ wọ́n ríṣẹ́ jẹ́ ẹ̀yin ti tèmi abẹ́ kéwú lẹ sásí tẹ̀ fi ń pààyàn ẹ̀yin ti tèmi ẹ ti kéwú tán ẹ wá joyè gẹ́rígẹ́rùn ẹ̀yin ti tèmi ẹ kéwú tán ẹ níṣẹ́ alẹ́ ẹ nítàárọ̀ ẹ máa dagbádá kiri ẹ joyè ìdààmú àdúgbò ọ̀rọ̀ sí koro dájú kálámàrẹ́ rí hùwà àkà ẹ kéwú tán ìkàlẹ̀ fi ń ṣe ẹ kéwú tán ẹ fi ń ta fàṣọ lọ́fà ni ẹ kéwú tán ẹ fi ń dà àwọn èèyàn láàmú ẹ kéwú tán ẹ joyè alọ́nilọ́wọ́gbẹ̀ ẹ kéwú tán ẹ joyè ọ̀rọ̀ sí koro ìdààmú àdúgbò. bàbá Ádámù jẹ́ kó yé pé kéwú lẹ kétàn yìí ẹ lọ wá ṣẹṣẹ àwọn bàbá tàná níṣẹ́ ní àwọn bàbá bí táwọn bí èmi sí àwọn bàbá ìlú Ìbàdàn Ògbómọ̀ṣọ́ Ọ̀ṣun Ìkìrun gbogbo ẹ̀ káàkiri torí gbogbo èrò ló pọ̀ nílùú yẹn oríṣiríṣi state ló wà nílùú yẹn gbogbo wọn wá ṣiṣẹ́ àgbẹ̀ ẹni ṣe business kò tí ì sáyé pé à ń gbọ́ kadà ń gbà yẹn kálukú ló níṣẹ́ alẹ́ náà nítàárọ̀ onífọ̀gá wà nínú wọn onímẹ́kánìkì wà ẹni ń tajà ń tà láwọn bàbá àfáànù kí ló wá ṣẹ̀yìn ti tèmi ẹ náwọn bàbá àtànà wọn kéwú wọn ò nítumọ̀ wọn ò kétumọ̀ àbí wọn ò ké kiri kan lẹ sọ èyí tẹ́ ẹ wá ké gbogbo ẹ̀ ń gbó labadé ṣọ́bọ̀ làwọn ọmọ yín ń pààyàn yìí ló ń gorí èèyàn tí a bá wo last year 2023 tí wọ́n bá sọ pé àwọn tí wọ́n mú tó ń post online tẹ́ ẹ bá gbọ́ Abdulkarim ẹ gbọ́ Ganiyu ẹ gbọ́ Suraju ẹ gbọ́ Mọ̀líkì ẹ gbọ́ Kabiru ẹ gbọ́ Àdìsá irọ́ ẹ gbọ́ Kozim oríṣiríṣi orúkọ mùsùlùmí tẹ́ ẹ fún wọn àwọn orúkọ tó ń disturb ògo wọn àwọn orúkọ tẹ́ ẹ fún wọn tó bà yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tó yí ògo wọn dà sábúrú orúkọ tẹ́ ẹ fún àwọn ọmọ yẹn lánàá orúkọ tó ṣe pé ó tàn upside down ni tó ṣe pé ó ń bà yé wọn jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o ọba tó kọ́ mi gbọ́n láyé mi ìforúkọ mùsùlùmí pa àwọn ọmọ mi mọ́ o àwọn ọmọ mi o wọ́n ti mọ ohun tí mo fẹ́ wọ́n ti mọ ohun tí mi ìfẹ́ o torí pójú wọn ò fọ́ rárá ìkan nínú ọmọ mi ó wo comment section mi lọ́jọ́ kan ló bá wa gbé bá mi ó ní mọ́mì mi kí lẹ ṣe fáfá yìí tó fi ń bú yín mo ní ṣé mùsùlùmí nìyẹn o gbogbo wọn lè pè kárí ayé ọmọ mi ọkùnrin adult ní àgbàlagbà ni ìkan wà nílé ọkọ ìyẹn ló ti ẹ̀wọ̀ ọjọ́ kan bá pé mo ní màmẹ́ ó ní kí ló dé tí kí lẹ ṣe táwọn àfáà yìí fi ń bò mo nítorí pé mo bá wọn sòótọ́ ọ̀rọ̀ ni ọmọ mi ní à ẹ má ṣe program mo ní dá padà ibi líle la ti ń bóbìnrin ti tèmi kí ló kè mí ọmọ akẹ́kù ni àṣírí wọn máa tú wọn máa ṣẹ̀sí mẹ́ta múrí kan wọn máa ṣẹ̀sí awọ́rò
ṣe bó ẹ̀sìn lẹ ti ń ṣe yìí ẹ wo ọmọ yín tẹ́ ẹ kọ́ ní kéwú ọmọ yín tó wá nílùú Ìlọrin ìlú Ìlọrin kì í ṣèlú fìtínàfà àmọ́ bẹ́ẹ̀ ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan ìlú tó jìnnà sí náà tó súnmọ́ àlìjẹ́nà Ìlọrin ni ibẹ̀ náà dẹ̀ ti górí èèyàn yìí o kí ni ká wá pè lọrin báyìí ìlú dáadáa sì ni Ìlọrin ẹ̀yin aláàlọ́rin ẹ̀yin aráàlọ́rin ẹ̀yin aráàlọ́rin àtọmọ Ìlọrin ìlú yẹn máa gbàtú sílẹ̀ láṣẹ Elédùmarè àdàbí tó bá ṣe pé ìran wa bá ṣe àjọjú náà wá sílùú Ìlọrin ló jẹ́ lókù ìlú yẹn á gbàtú sílẹ̀ ṣé ẹ wá rí gbogbo àwọn ọmọ yín àtẹ̀yìn bàbá táwọn ọmọ yìí bá ṣe burúkú lọ́wọ́ yín àṣírí gbogbo yín á tú o Ifákanyìsọ́lá ló ń sọ bẹ́ẹ̀ ọmọ ọkọ Yorùbá tọrọ yé èmi ọmọ erin arókè kórè oréjì kórè ní Ọ̀yọ́ ọmọ ọba òdáná fojúrà èmi mo sọ bẹ́ẹ̀ àṣírí yín á tú sẹ́ àdàbí àyàfi tí n bá fi inú méjì tẹ̀lé ọmọ Adéyẹmọ àdàbí àyàfi tí n bá fi inú méjì ṣètò mi àdàbí àyàfi tó bá jọ ń jẹ ni mo wá sí online tí ò bá ṣe pé mo nífẹ̀ẹ́ ràn mí ni àṣírí yín á tún kò ní bò mọ́ láṣẹ àwọn alálẹ̀ kì í ṣèlú Ìlọrin nìkan o ṣé ẹ mọ̀ pé wọ́n rí lógùn state àmọ́ ṣáà tó kàn wọ́n ń kọ́ wá lóminú gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ìlú titi yín wọn kì í gbégún bẹ̀ ìlú titi yín kò sólóòṣà ìlú titi yín lẹ́yìn kùránì nìkan ṣẹ́nu kùránì ló ti wá rí pé kán máa gé orí èèyàn ṣẹ́nu kùránì ló ti rí pé kó gé ọmọbìnrin yẹn kélekèle kí ló fẹ́ fi ṣe àbọ̀ náà di ànábì Ibrahim tẹ́ ẹ sọ fún wa pé ó fẹ́ fọmọ ẹ̀rú bọ́ tọ́lọ́ wọn bá fún lágbo bọ̀ àdéhùn òdìjẹ́ àpadà rí pé wọ́n fún eléyìí lágbo ó padà kun ọmọ ọlọ́mọ wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́ ẹ bá dẹ̀ ní prógámù ọmọ yìí ló máa lu bàndírì. Ànábì sallallahu alaihi wasallam o gbẹgbẹ dúdú bó ṣe máa ń gbá kinní yẹn lókè nítorí mi náà máa hàn sáàbò tí n bá lọ ń gbà ẹ láyé that was then ni o Ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀ mọ́ láyé mi. ó yá ṣó ìjọ yẹ ká lè rí nínú àwọn ọmọ yín tó ń lọ gérí tó ń lọ gọ́rùn tó bá jẹ́ lóòótọ́ kéwù yẹn nìkan lẹ kọ́ wọn kọ́ wọn bí wọ́n ṣe ń gorí èèyàn mọ́ fún wọn ní wọn ò jogún àwọn àkáǹtì kan lọ́wọ́ yín kí ni purpose of kéwù ṣe bẹ́ẹ̀ lọ kéde ni kí ló wá fa pàǹpààyàn ẹ bá mi táàgì olúwo tó sọ pé ṣẹ̀ṣẹ̀ ló máa ń pààyàn àwọn ẹlẹ́bọ ló ń pààyàn náà ń fìyàn ṣẹ́ṣó kó wá bá wa gbé proof jáde níbo náà ti pààyàn rí o ṣọmọ olúwo sọnù wọ́n sọ pé àwọn ẹlẹ́bọ ló pa àbẹ́ bí ẹ̀kan sọnù wọ́n fi ṣètùtù ìlú nítorí pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ onílẹ̀ dárí àòmọ́lá onílárí àòmọ́lá ẹ̀yìn Ìlọrin mo kí bàbá wa ọba Ìlọrin Yàmúkànláàsì ẹ má bínú tí mi bá pè dáadáa bàbá ẹ̀ṣẹ̀ environmental lu yín gbogbo báwọn ọmọ yín ṣe ń kéwú àti ẹ̀mọ̀ bóyá kùndí tíra lọmọ yẹn fẹ́ fi ọmọ tó pa yẹn ṣètò wọn máa ń pe kiri kan ní kùndí tíra ẹ̀dẹ̀ sọ fún wa pé peace of religion Islam ẹ̀yin kan wà tó yẹ pé peace ni ẹ má bínú o bọ̀ àwọn ọmọ yín tó ń pààyàn yẹn wọ́n máa jẹ́ ká ẹ máa jẹ ẹgba lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ fìfẹ́ ṣí ẹ̀sìn mo kí yín ẹ̀yin tẹ́ ẹ dúró nítorí ìtànà mọ́mọ́ sàràsàrà kí yín ẹ̀yin tẹ́ ẹ pure àtẹ̀yin tó ń mú sóko ẹrú tó ń dè lọ́pọ̀lọ́ tó ti brainwash yín ẹ̀yin tó ṣe pé ìgbé ayé tẹ́ ẹ lò kò tẹ́yìn lọ́rùn nínú ẹ̀sìn àmọ́ṣẹ́ ẹ̀ lè lọ wájú ẹ̀ lè lọ sẹ́yìn ẹ̀ ń wò pé tẹ́ ẹ bá fi ẹ̀sìn yẹn sílẹ̀ kí lè fẹ́ dé bánjọ́ ìgbéǹde àlùkìámọ̀ you are mad you are very mad you are very stupid ta ló sọ fún ẹ pé gbogbo ohun tó o bá ṣe láyé yìí o ìjọ ìgbéǹde àlùkìámọ̀ yẹn ló fẹ́ lọ bá ayé lẹ̀san wà ilé ayé yìí lẹ̀san wà nítorí pé kò sẹ́ni tó lọ rí tó dé tó sọ bọ́ọ̀rùn ṣe rí ilé ayé yìí lẹ ti máa jèrè iṣẹ́ ọwọ́ yìí tó máa ṣojú gbogbo wa tí gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀ẹ́ wò ẹjọ́ Yámọ́lìkì Yámọ́tì tẹ́ ẹ bá kú tán ẹ gbàgbé Yámọ́lìkì Yámọ́tì ilé ayé yìí lọ́wọ́ ẹ kọ́kọ́ jẹ àgbákòyà ẹ ṣe òfò òyà ẹ ṣèṣì mẹ́ta múrí kan kẹ́ ẹ tó lọ mi ì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ̀sì bojú ní tìmùtìmù kẹ́gbìdà sínú ni wọ́n á wá dàbí ẹni rẹ àgàgà kó o ní prógámù kó o pè wọ́n ti lo iṣẹ́ burúkú wọ́n ti lo ẹ̀yọ́nú tí wọ́n bá ti ń pè ájàwá Mariam ájàwá Kọ̀díjàt ẹ̀yin lọmọ olókù aláwọn ọba wa kẹ́ wọn yóò fọ̀rùn kẹ́ wọn àfà ọ̀yà kéwù
a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu Ọlọ́run ní ká sọ fún yín pé ya ayyuhalladhina amanu Ọlọ́run ní ẹ má pààyàn ya ayyuhalladhina amanu Ọlọ́run ní ẹ má ṣèké ya ayyuhalladhina amanu Ọlọ́run ní ẹ má bà tọmọlàkejì jẹ́ ya ayyuhalladhina amanu Ọlọ́run bá sọ pé kẹ́ ẹ má bà tọmọlàkejì jẹ́ kẹ́ ẹ má bà ilé onílé jẹ́ ẹ má tú ilé onílé ká ẹ má sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ya ayyuhalladhina amanu wọ́n ní ẹ má lọ ní lọ́wọ́ gbà ẹ má jẹ nǹkan ní nǹkan mọ́ ti yín ohun tí ò bá ti ń ṣe ti yín ẹ má jẹ mọ́ ti yín ya ayyuhalladhina amanu ya ayyuhalladhina ẹ tú fún wa ẹ fi hook everybody ká má ṣàbúrú àwádẹ̀ ń gbà àwọn ọmọ ọkọ mọ̀ pé aburú òde àwọn bàbá tiwa ti fi kọ́ àwa lánàá ẹ gbọ́gbọ́ àwọn ọmọ yín tó ṣe pé ẹ mú hàn tún kéwú tán lẹ sunmu ẹlẹ́dẹ̀ fi bí kí ló yà yìí òun náà fi sọ pé ẹ lọ mójútó ra yín go and shake yourself gbogbo ẹ̀yin àfà ẹ lọ shake ara yín nítorí lánàá tẹ́ ẹ bá ń kéwú máa ń dùn létí Fákànyìnsọ́lá ni bọ́ǹsì horo ti ẹ ti foolish they are foolish you are foolish bastard foolish ẹ̀yin àfà tẹ́ bá jẹ́ ìsòyìnbó lọ́sàn yìí tá a bá rí yín tìmùtìmù kẹ́gbìdà sínú ni yín sẹ́ àmọ́ ṣé Ọlọ́run ọba ló mẹni tó ń sin òun ọjọ́ yámọ́nì kì yámọ́ ti ọjọ́ tí gbangba máa jẹ tù kí kedere máa bẹ̀wò kó tó dijọ́ yẹn ẹ̀sìn yẹn ayọ̀ nílùú yìí o láṣẹ Elédùmarè àwọn alálẹ̀ á dìde ogun sí yín gbogbo èyí tó ṣe pé ẹ̀ ń pète ogun ẹ̀ ń fojoojúmọ́ ẹ fi ń wọ́nà bí Yorùbá ṣe máa wọ́ táà ní bọ́ lóko ẹrú ya ayyuhalladhina amanu mi ìṣàwùsùbìlà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim iza zulzilat aridu zala àfà kí ló sọ Ọlọ́run ní pé tó bá dìrọ̀lẹ́ ayé ohun tí ò ṣẹlẹ̀ rí á máa ṣẹlẹ̀ Ọlọ́run bá sọ pé tó bá dìrọ̀lẹ́ ayé àwọn tó gba Islam wọn á bá kó nínú ẹ̀ lẹ́dínà mọ̀nú ìsázùlì ìsìndẹ́tù àrídùsàlá. bàbá Muyideen Bello Ọ̀rúnre kan tó bí Fákànyìnsọ́lá ni bàbá yìí ti ṣe wáàsí bẹ́ẹ̀ ni 70s ìgbà tẹ́mi gbọ́jú ní 80s a máa ń ra késẹ̀tì la máa ń rà ìyá wa máa rà á bọ̀ lọ́jà a máa fi sínú téèpù tá a máa gbọ́ àwọn bàbá yìí ṣe wáàsí ẹ̀yin ti tèmi horo sí horo ẹ ti lo ṣẹ́pẹ́ kí gbogbo ọmọ olókùn kan máa kó wọn sílẹ̀ kọ́ lọ́mọ kó máa kọ́ ọmọ ẹ̀ sílẹ̀ kó máa kówó ẹ̀ sílẹ̀ ẹ ti búùkù pé iye báyìí lẹ́ máa gbà what exactly happen to all àfààsì tá a ní nílẹ̀ Yorùbá kí ló ṣe yín nítorí pé bẹ́ẹ̀ ni ò bá níṣẹ́ alẹ́ tí ò ní tààrọ̀ á joyè alọ́nilọ́wọ́ gbà á tọrọ jẹ ẹ wo àwọn ọmọ yẹn tó bá ṣe pé wọ́n fìwé kún kéwú tí wọ́n ké kí wọ́n níṣẹ́ lọ́wọ́ ó pọ́sibù kọ́kàn ẹ̀ má lọ síbi pé kó lọ pààyàn ó fẹ́ náwó bisabisa òun náà ti ráwọn àfẹ́ ẹgbẹ́ ẹ̀ tí wọ́n ti kọ́ máṣàn tó ṣe pé wọn ò níṣẹ́ alẹ́ tí wọn ò ní tààrọ̀ wọn á wá sọ pé ìkẹ́ Ọlọ́run tó pé àánú ló wá wà rí ànábì Muhammad akẹ́yìndégbẹ̀gbọ̀n òun ló ṣàánú wa ànábì wo ló ṣàánú ẹ̀ ànábì ṣàánú ẹ̀ lọ́lọ́ gé orí olórí ló fi ṣoògùn àwúrẹ́ àdàbí àyàfi tá ẹ̀ bá kí lọ ṣe àwúrẹ́ lókù ẹ̀yin àfáà yẹn àdàbí àyàfi fún yín ṣé ń táwọn ọmọ yín fẹ́ jẹnẹrétì lọ́la lọ́wọ́ yín ni ṣé ẹ ti rí ojú ayé yín bó ṣe ń bàjẹ́ àbẹ́ẹ̀rí à ń kọ́ fún yín ẹ̀ parẹ́ tá a bá wá sọ ẹ̀ máa sọ lọ́dà comment section tí Fákànyìnsọ́lá bá kú ẹ̀yin lẹ máa sí ẹ̀yin lẹ máa kú kú bá jẹ́ ṣe kó tòun tó gbóró ni ẹ̀yin olórí burúkú orí má nàjí ẹsẹ̀ lòṣìwà ẹlẹ́sẹ̀ òsì méjì ibo lẹ bá dé bẹ́ẹ̀ bá ní ẹ̀dá sàlátù sílẹ̀ náà sàlátù kẹ́ńkẹ́lẹ̀ wù bẹ́ẹ̀ ṣe máa gba pátá ń di ìyàwó níyàwó lẹ máa sáré ẹ̀
bẹ́ẹ̀ ṣe máa gba pátá di ìyàwó different sọ̀rọ̀ làwọn obìnrin díẹ̀ mú mi tí wọ́n ń sọ èmi ò kàn lè máa play gbogbo àwọn ṣíìtì yẹn lórí péjì tèmi ni lọ́rọ̀ ẹ̀yin àfáàyàn lọ́rọ̀ yín ó yẹ kẹ́nu tiẹ̀ lè sí lára yín kẹ́nu sí lára yín a mọ̀ pé kì í ṣe màláìkà o kì í ṣe màláìkà débi pé kẹ́ẹ̀rọ obìnrin kára yín má gbé fúkẹ́ most of yín lọ́yẹ pé tóbìnrin bá ṣòro dọ́dọ̀ yín ẹ máa gba pátá díẹ̀ tẹ́ ẹ bá tún wá gba pátá díẹ̀ máa létí ró fún létí ró sojú àrímá lè lọ níyín ẹ ti tọ́ sórí ètè àdàbàjọ gbogbo eyín yín ló yọ tán ìtẹ́yìn ọ̀yọ́ ahọ́n ẹ̀ padà lọ àwa kẹ́rù kó nílé onílé á kó wá sílé yín ìgbà tójú yẹn bá là iwájú ò ní ṣe lọ ẹ̀yìn ò ṣe padà mo ti sọ mo sọ pé àwọn tẹ́ ẹ sì ń ṣe é fún àwọn yẹn wọn ò mọ ohun tó ń bárò wá sílé ayé wọn ò mọ pàṣẹ wọn kó yín jẹ wọn kó ṣẹ́rù fákàyí sọ́lá rẹ̀ nìkan máa sọ pé òun fẹ́ lu àlùpàyídà fún màá dénú ilé ẹ̀yọnu màá dénú ilé ẹ̀ màá dénú ilé aburú adénú ilé ẹ̀ màá dénú ilé òfò adénú ilé ẹ̀ màá dénú ilé aburú adénú ilé àṣeèrí àgbákò á máa jálu ẹni tí fákàyí sọ́lá dẹ̀ máa mọ̀ káwá bọ̀síbọ̀sí wọn kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ tẹ́ bá pé wọ̀ ẹ̀ ní pé lọ orí yìí ti dàrú à ń kọ́ fún yín ẹ̀ parí ẹ̀ máa ṣe bálabàlá ní kílẹ̀ Yorùbá dúró àbìgbà tẹ́ ẹ̀ ń sọ pé káwọn ọmọ yín kọ́ ṣáà máa gérí kán máa gọ́rùn ṣe báwọn tó ń kéwú nìyẹn ẹ̀ wá sọ pé àwọn kìrìsìtẹ́nì wọn ò lè wà lùjọ́ náà oníṣẹ̀ṣe ò lè wà lùjọ́ náà rẹ́yìn tí wọ́n tọ́jú 72 vẹ́jì fún 72 vẹ́jì tó ń promise yín tẹ́ ẹ bá ti wà nínú àgbà lùjọ́ náà ṣe báwọn ọmọ yín náà ń padà ń gérí ṣé 72 vẹ́jì yẹn kò tó wọn pé kọ́ jẹ́ pé ẹ̀wọ̀n nílé ayé jẹ́ kó nígbàgbọ́ òdodo ẹ̀yin olubi tó ń pọn ọmọ rẹ balùwẹ̀ lọ́wọ́ burúkú ẹ̀yin jágbajàgba rédèrèdè ẹni Nàìjíríà ẹni àìjíkò ẹ̀yin ẹni àjírí padà lọ́sùn ẹ̀yin ìkà ẹgbẹ́ sápamọ́ sábẹ́ Islam wọ́n wá rò pé ní Ọlọ́run ní wọn nímọ̀ pé ní ṣètọ́ ní ìlànà tó láàlẹ́ alàlìká sí bí ẹgbẹ́kẹgbẹ́ kó máa bá gbogbo àpúrọ́ gbogbo ọ̀tẹ̀ gbogbo olòṣìárí yìí most of àwọn tó dẹ̀ ń tẹ̀lé yín wọn wise ojú wọn ò là wọ́n sì ń rí yín pé ní Ọlọ́run ní wọ́n sì ń rí yín ṣé bẹ́ẹ̀ rí àwọn ọmọ yín tó wà nílùú òyìnbó tẹ̀sán kan la gbẹnu sọ gbogbo àfa ṣe rí bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ sí múrí kan ẹ̀sìn mẹ́ta múrí kan lọ́nà láì wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ lọ wò gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ láì dá burú abáyín láṣẹ Elédùmarè àṣà àwọn ọmọ yín ò ti gbàwé ìgbélú ní òyìnbó jùgọ́lò náà ń ṣe kiri wọ́n ń gbọ́bìnrin tó fẹ́ fún wọn níwèé ìgbélú bọ́ bá ṣe ń fẹ́lẹ̀ iná ń fẹ́lẹ̀ ẹ̀ṣírí yín máa tú ní gbádùn ìgbé ayé yín máa dojúrú ni láṣẹ Elédùmarè àdàbí àyàfi tó bá yẹ pé pàtó bá tó ní wá dá wa tó dá ìpìlẹ̀ wa tó rán Ọ̀rúnmìlà tó rán gbogbo ancestors wa wá àdàbí àyàfi tí àwọn bàbá Yorùbá ní ìlànà tí wọ́n fi ń pe Elédùmarè lókù tó dẹ̀ fi ń jẹ́ fún wọn ìran wo náà kì í ṣẹbọ ìran wo ni wọn ò ní ṣẹ̀ṣe ẹ wá wáyé yín bó ṣe rí ẹ wo àwọn ọmọ yín tẹ̀sán pé kéwú tó fẹ́ fi wà lùjọ́ náà ẹ̀yin ìran mi ẹ jẹ́ wise ìran ọmọ tó kéwú o ti káwọn ọmọ mi kò lè kéwú mi ti ẹ̀fẹ́ máa promote èdè elédè mo dẹ̀ dúpẹ́ pọ́ba tó ní èmi náà yọ mí kò nínú símbọ̀ yẹn mo dúpẹ́ gbogbo ìgbà ni mo fi ń dúpẹ́ ẹ̀yin orí máa ń nàjí ẹsẹ̀ lòṣì wà burúkú yìí tá a bá rí yín níta a máa wòye bíi pé èèyàn ní tìmùtìmù kẹ́gbìdà sínú dẹ̀ ní online ní kọ́kọ́ lẹ ti ṣẹ̀sìn káàkiri gbogbo ayé for example a lọ síbi kan ní is it not last week this week tá a parí náà ni ìjọ Wednesday ẹnìkan ló kún wọn wá ṣe fìdáwò àwọn àáfàá tó ṣe fìdáwò mẹ kò lò 30 minutes adẹ̀dúpẹ́ lọ́wọ́ Wàsíù Àyìndé náà tó ti jẹ́ kó sọ pé tó ti jẹ́ kó yé wa pé ẹ̀ ń ganu ẹ̀ wá pẹ́ mọ́ mo wá ń sọ ń bẹ̀ mo ń sọ báwọn tá a jọ lọ́gbà tó ń lọ dìde náwó mo ní mi jẹ́ ní àfa lówó ọ̀rẹ́ mi kan wá ń sọ fún mi pé àtàbádíká díjú kẹ́ni burúkú kọjá ẹni rẹ̀ máa kọjá pé àfa àkọlẹ̀ bá wá ẹni tẹ́ ẹ bá ti ẹni ká ẹ wò mo fi dìde tí mo lọ fowó sílẹ̀ ẹ dúró owó tẹ́ ẹ bá pa níbi fìdáwò ṣe máa sí sínú kòtò ìyá ẹni kí ló ń ṣe yín bálabàlà báyìí bàbá Muyideen sọ fún yín pé kò sí ní tó ń jẹ́ fìdáwò àwọn àfa àlùsùnà bọ́ọ̀ta wọn ní kò sí fìdáwò àmọ̀ padà dálẹ̀ ní kí ló dé tẹ́ ẹ̀ fọpọlọ sí tẹ́ ẹ̀ fọgbọ́n ṣe tó wá ṣe pé gbogbo nǹkan owó kẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kí ló ń ṣe yín ṣẹ́ṣẹ́dùn ṣẹlẹ̀ yín òníṣẹ́ alẹ́ lẹ́ẹ̀gbẹ́ gbá ṣẹ́ ni tẹ́jọyà akéwú tọrọ jẹ akéwú gbàbára iṣẹ́ dùn ṣe
lẹ́ẹ̀ ní sí alẹ́ lẹ́ẹ̀ ní tàárọ̀ ẹ wá gbogbo òṣì. Mo kí bàbá Ìmáàmù Ọ̀fà, bàbá yìí máa ń gbé mi débẹ̀ nínú wáàsí gan. Àtàwọn àfáàfáà bẹ́ẹ̀ mo kí bàbá wa Sọ̀nù Ṣéhù, orin yẹn làwọn tiẹ̀ fi máa ń gbá ski gan. Àwọn máa ń gbá táwọn ọmọ kìdìjì àtẹ̀yìn àfáà mo kí Buhari ọmọ Musa. Mi ti ẹ̀rí bàbá yẹn kan ṣe wáàsí wọn, bàbá yẹn ti do ní business ẹ̀ dẹ̀ ń function everyday. Àbí kẹ́yìn jókòó sórí nẹ́ẹ̀tì, kẹ́ jókòó sórí nẹ́ẹ̀tì, ẹ̀yin lẹ máa rẹ́ni tí wọ́n kí ọyàn sí lẹ́nu, lẹ máa rẹ́ni tí wọ́n bá ẹnìkan ya fọ́tò, ẹ̀yin olòṣì jatijati. Gbogbo ògbé ayé yín dídó ni, ṣé ẹ̀kẹ́ mọ́kéwu ni, orí yìí ti dàrú. Gbogbo ògbé ayé yín báyìí dídó, ànábì kọ́ yín, ànábì ṣe gbá, ànábì ṣe léyìí. Kí ló ń ṣe yín tẹ̀tẹ̀ ẹ̀ wá fi ìwà àtàṣà tí yín kẹ́ fi kẹ́sìn? Ẹ̀yin olòṣì jatijati, ṣé báwọn ọmọ yín náà ń gọ́rùn yìí? Ẹ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, àwọn alálẹ̀ ò ní gbà fún yín, orí yìí ti dàrú. Jẹ́ wọ́n lọ sí ìpolówó ọjà jàre. Ọlọ́run, ẹ̀yin àǹfà ẹ ṣọ́ ara yín o. Ẹ máa sọ̀rọ̀ bíi pé ká sọ pé ẹ tí ẹ kì í ṣe woman being rárá. Ìṣọwọ́ ṣe wá sí yín gbà mí bíi pé ká sọ pé ẹ̀yin àtàwọn màláìkà lẹ́jọ́ ló gbà. Ẹ má ṣe bíi pé perfect. Bí wọ́n ṣe pa Deborah nìyẹn. Dídó yìí náà ni dídó ni. Sọ̀rọ̀ bíi pé kẹ́ẹ̀tẹ̀ sọ pé lẹ́ran ara ni yín, irọ́ ni. Bíi pé màláìkà ni yín, ẹ wá sọ pé yín làrólé àwọn wo. Ẹ rólé fáwọn ẹbí yín, ẹ rólé fáwọn ọmọ yín lọ́la. Ìṣòro àrólé Fákúnyinsọ́lá o. Ẹ ti ẹ̀já àrólé kankan lọ́dọ̀ ti tèmi, nítorí pé ọmọ kìíní lè ní, ọmọ Ọ̀rúnmìlà ni mí, ọmọ Ṣàngó, ọmọ Ọya, ọmọ Ọ̀ṣunṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yìn, àwẹ̀dẹ̀ kó tó wẹ mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ orí o tó jẹ́ kí n mọ̀ fá, mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o tó jẹ́ kí n dá fá mọ̀. Ifá ó ṣe, Ọ̀rúnmìlà ó ṣe, ẹlẹ́rìí ìpín o, àtórí ẹni tí o sùn wọ̀n ṣe. Kí lẹ wá rí sọ sí? Tó bá jẹ́ babaláwo kan tàbí Christian kan ló ṣerú yẹn, wàhálà ni. Ká tiẹ̀ pé wèrè pọ̀ nínú ẹ̀yin Kristẹni náà. Bí wèrè ṣe pọ̀ ní Islam ló pọ̀ ní Kristẹni ló pọ̀ ní ṣẹṣẹ. Ẹ̀yin ọmọ àlè lẹ́dẹ̀ pọ̀ nínú àwọn ẹ̀sìn yìí. Ẹ̀yin ọmọ tó ṣe pé ìran kan ló ju ìyá yín lẹ́pọ̀n tán wá ròpò ìgbà tí ò sí DNA lánàá. Àwọn bàbá tàná dẹ̀ lélẹ́yìí tí wọ́n bá ti dín fáwọn ọmọ àlè, wọ́n á ti fi sínú, wọ́n á ti sọ fún yìí tó bá dàgbà pé ọmọ àlè ní lágbájá o. Àmọ́ ṣá ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe pẹ̀lú ẹ̀. Ọmọ àlè náà máa ń pín ogún fún jù lánàá nítorí wọ́n mọ̀ kó tó bá dàgbà abalẹ̀ jẹ́ abẹ́bírú. Àwọn ọmọ àlè tí ìyá wọn ti gbẹyẹ tí wọn ò ní ṣe é lé. Ṣé rí ibi tẹ́ ẹ bá wa dé? Bẹ́ẹ̀ bá kúre ẹ̀ ní sùnre. Tẹ́ ẹ bá kúre ẹ̀ ní sùnre. Ọmọ tó ti kàwé táwọn òbí ẹ̀ ṣetán láti máa jẹun ẹ̀. Àáfà onímú gúgùn báyìí. Torí kìí ṣe Yorùbá, ọmọ Fúlàní ni kìí ṣe Yorùbá. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wo mú ẹ̀. Ọ̀pá igi mú ẹ̀ báyìí bí ọ̀pá aṣọ kan ni. Ẹ lọ wo dáadáa. Irú wọn náà dẹ̀ máa sọ èdè Lárúbáwá lẹ́nu. Wọ́n á máa sọ gbogbo bánàbí ṣe jagun, gbogbo bó ṣe lọ sórí òkè Jàbàrúyà, bóyá bí Jùbírí ṣe ń gba ẹ̀gbà wá fánàbí, bánàbí ṣe ń dàjẹ́ ẹ̀sì ẹ̀, tánàbí ń kọ́ kalẹ̀, àfi wọ́n ṣe sọ pé Ọlọ́run ló kọ àlùkùránì. Ẹ̀yin ọ̀dẹ̀ burúkú yìí, ọ̀dẹ̀ níyín. Ọlọ́run ló kọ àlùkùránì. Kí báyìí iṣẹ́ ọba táàrí ṣó lè kọ nǹkan fún wa. Ṣé bí inspiration ló dé bánàbí mọ́mọ́ sàlàsálà? Ó dẹ̀ ń sọ fún àwọn kan pé inspiration kan báyìí tún dé sínú orí mi o. Kò sẹ́ni tí inspiration ò lè dé bá. Bó o bá ṣe gba spirit ẹ láyè lọ́ba tó ní ẹ ṣe máa connect ẹ. Bó tó o bá ti gbà láì tàbí o ti lọ fi tọrẹ nínú gbogbo àwọn ẹ̀sìn, ayé ẹ bàjẹ́ nìyẹn. Ẹ kàn ṣerú ayé kú dànù ni. Nítorí ẹ̀ ni mo máa ń sọ bẹ́ẹ̀ èèyàn bá sọ pé Fákúnyinsọ́lá mo fẹ́ fún ẹ ní nǹkan. Tó o bá fún mi ní nǹkan lẹ́nu màá jẹ́ kó yẹ pé lọ ṣẹ́ẹ̀kì ara ẹ. Tí àdápadà ò bá dọ́dọ̀ ẹ, nǹkan ti ń ṣe ẹ ni. Ẹni tó bá dẹ̀ tí n bá dẹ̀ fi ẹnu mi tí n bá fi súre fún mo lè pẹ̀lú mi láàárọ̀ kùtùkùtù. Ẹni tí spirit mi bá connect ẹ lò ó, mo fẹ́ ṣe ìsúre fún yín ni ẹ bomi síwájú.
màá dẹ̀ ṣe àdẹ̀gbà nítorí pé ọmọ aláṣẹ ni mí èmi ò ń ṣọmọ àlè mi ń ṣọmọ àlè mi ń ṣọmọ àlè rárá ẹ̀yin oníkàtìkàtì onírádàádà oníjàgbájàgbá yìí ẹ̀dá nàbí ò lè kọlu kò lè kà nàbí yùbíyùn àbí báwo lè ṣe pè ìmúyùn nàbíyùn lẹ pè ẹni tí ò lè kọ tí ò lè kà ṣọ́nà ló wá sọ̀kalẹ̀ ló kọ àlùkùránì fún pé kó máa kà àbí ṣé ẹ̀nà ọpọlọ ni ọlọ́run ẹni tó wá ṣe ayé ìran mi báyìí ọlọ́run máa la ìran mi o làwọn nínú ogun àfojúrí àtàìfojúrí o. Enter to Bluetooth. Bluetooth connected. And obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruising. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting! Call Divine Travel Center, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravelsstores5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. Ntí connect MPN. This is good news to all. But first of all, write this number down. 1-845-293-8937. You will get through to Divine Travels and Tours. They help you process and obtain USA work permit visa, tourism and visiting visa, vacation and cruising. Wow! The USA work permit visa allows you to legitimately work anywhere in USA once you arrive. Interesting! Call Divine Travel Center, New York, USA on 1-845-293-8937 or send email to divinetravelsstores5@gmail.com. Divine Travels and Tours is tested, trusted, and reliable. Wọ́n reliable bàjẹ́ ẹ pé wọ́n ká ẹ bá wọn dòwò pọ̀ àlọ́dé àlọ́bọ̀ ló máa jẹ́ gbọ́ tó bá fẹ́ rìnrìn àjò tó fẹ́ kó sọ́wọ́ 419 ẹ bá wọn sọ ìwọ tó fẹ́ rìnrìn àjò tó ń wá bùgbé ayọ̀ ẹ bá wọn sọ ìwọ tó fẹ́ gbàwé ìgbélú bá wọn sọ̀rọ̀ ojú òní tiwa ire lójú owó rí ire lójú gbogbo a máa rí àní rìnrìn àjò tá a máa lọ tá à ní dé o láṣẹ Elédùmarè. ìbọn Akọ́yìnsọ́lá aláṣàbí o mo fẹ́ lọ lu òyìnbó wọ́n ti fi ìwé pè mí o ìbọn Akọ́yìnsọ́lá fẹ́ wọlé wá ẹ̀yìn tèmi o ìrìn àjò ti yá ọ̀fẹ́ gbẹ̀mí gẹ̀gẹ̀ Amẹ́ríkà wí o ti débẹ̀. ẹ̀yin àfà wa nílọrin tí wọ́n ń kọ́ wa ní kéwọ́ ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe ọ̀rẹ́ Ọlọ́run òdodo. sọ́ọ̀rẹ́ Ọlọ́run lẹni tó gé ni lórí agóni lórí fọ̀dàkù. wọ́n nígbà tí wọ́n bí tí wọ́n tíráàkì fóònù ọmọ yẹn wọ́n nígbà tí wọ́n sọ pé wọ́n ń wá tí wọ́n ò rí lálẹ́ ẹjọ́ yẹn wọ́n wá tíráàkì fóònù ẹ̀ wọ́n wá wò pé ta ló gbé gbẹ̀yìn lọ́jọ́ yẹn wọ́n wá lọ bá àfáà wa àwọn àfáà wa nílọrin pé ọmọ yìí ó pè ẹ́ ó ní òun ò rí ṣá àwọn lè jọ sọ̀rọ̀ bá òun ò rí ó rí kẹ̀ ibi wọ́n ti ń túlé àfáà ní wọ́n bá lọ bá ibi tó ti kun ọmọ ọlọ́mọ sí wẹ́wẹ́ àwọn àlìwúlà mọ́ àwọn àròlé ànábì ni ẹ wọ́n bá lọ bá wọn bí wọ́n ti kun ọmọ sí wẹ́wẹ́ ó písì sí ọmọ ọlọ́mọ kí ló fẹ́ fi ṣe ó fẹ́ fi ṣọṣẹ bìsàbìsà
àáfàá náà fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ àáfàá náà fẹ́ máa bọ̀ kí wọ́n máa ṣe aláwà sáláwà mọ́rí yàbá orí yìí ti dàrú o fẹ́ jẹ níbi tó ṣe sí kò lè possible ṣé ẹ rí ẹ̀yin ọ̀dọ́ àáfàá kéwú tọrọ jẹ yẹn lọ wá ṣẹ́ṣe ẹ̀yin ọ̀dọ́ àáfàá tó ṣe pé ẹ wá gbójúlé kéwú ẹni kéwú ló fẹ́ sọ ayé yín dọ̀tun kò lè sọ ayé yín dọ̀tun máa padà bá ayé yín jẹ́ ni bẹ́ẹ̀ ṣe máa ṣe sin awọ́rò lédè ẹ̀sìn mẹ́ta múrí kan bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ́yìí àwọn ọmọ lárúbáwò ṣe sọ pé àwọn kéwú kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa níṣẹ́ alẹ́ kọ́ máa ní tààrọ̀ kí ló ń ṣe yí tó wá jẹ́ ìran Yorùbá àwọn ọ̀ràn wá ọmọ mi kò tí ì ju ọmọ 40 years lọ ìbí 30 something years tó bá ti kó agbádá sọ́rùn báyìí àgàgà kó wá lọ gbé láwà nílé awadi ṣéwù ìwọ́n tó yẹ kó o padà máa di ṣégè ló máa padà dà ṣégè bàrà ò bá ń sá òun ló máa padà dà alọ́nilọ́wọ́ gba ìkà ẹ̀yin ọmọ tó ṣe pé èsì wà lọ́ndẹ̀ apẹ́kẹ́ ẹ̀ máa lẹ́yìn tẹ́ ẹ bá ti lọ kéwú bóyá ẹ gba sàdáàkì ẹ̀yin náà ẹ bá ti ṣí péèjì tàbí ẹ bá ti rẹ́ni pè ní bí wọ́n ti kú tẹ́ ẹ ti lọ wẹ̀ fókù tẹ́ ẹ máa gbowó wíwẹ̀ àwa la wẹ̀ fún iye báyìí lówó yín o àwa la bẹ́ẹ̀ sìnkú ẹ̀ tún gbowó ibi tọ́pọlọ yín ti jàn ẹ̀ tún gbowó ẹ̀ nìkan sanwó níbi ìsìnkú níbi sàárè ṣé owó yẹn pé kí wọ́n lè jẹ kí bàbá lè jẹ ní ìtẹ̀wọ́gbà ní àbíyà Ọlọ́run yọ yín pé ìyá àti bàbá mi ti kú tán pé gbogbo wọn ti lọ orí yín ò pé kí ló ṣe yín ẹ̀yìn á fi ẹkùn sí abẹ́ fọ́ọ̀nù nínú èsì ẹ̀ jókòó sínú ilé bẹ̀ àwọn ọmọ ọlọ́mọ á máa jálá ń bá kiri lóbìnrin lọ́kùnrin ẹni kiri pure water ọmọ wọn wá bímọ wọn wá pè yín ẹ̀ tún fẹ́ gbọ́n wọn gbẹ àlàńkáṣí yín bí tẹ́ ẹ wà àwọn náà ló ń fún yín ní ọ́dẹ́ẹ̀sì àwọn ló ń pè yín ìgbà tó ń pè yín ni kí ni purpose of wo tó sọ yẹ kọ́ ọmọ ẹ lọ kéwú tí ò lè bẹ sọ ọmọ ẹ lórúkọ Ọlọ́run á jẹ́ kiri kan Fákànyìn Sọ́lá Ọlọ́run ti ẹ̀ ṣe mi àgò tí ẹ̀ sí yẹn mọ́ ìyẹn ti gbọ́dọ̀ tó ń ṣọmọ Ọlọ́run àbúrò mi tó bá ṣe àfáà tó bá ṣe pé ó bá ká mi mọ́ kọ́nà pé dandan pé kọ́kọ́ mi pe àfáà tàbí ká ṣe a máa fún yín lọ́dẹ aago báyìí ni ẹ lè ṣe ti yín nínú ilé gan lọ́dọ̀ ti tèmi ẹ ṣe nínú ilé tẹ́ ẹ bá rẹ̀ bẹ́ ṣe ta gbangba tó bá jẹ́ public kíní ni ẹ ṣe láàrin 1 hour kí kálukú gbọ́ kò dẹ̀ yìí sí ìlọ́nilọ́wọ́ gbà kò ní sí ìlọ́nilọ́wọ́ gbà àwọn ọjọ́ kan wà tó yẹ pé wọn kì í gba owó o bóyá wọ́n ṣèkó wọn ò ní gbowó owó tó wọ́n bá dẹ̀ gbà wọ́n á gbé fọ́lọ́mọ àmọ́ ṣáwọn náà tí wọ́n dọ́gbọ́n sí wọ́n á divide ẹ̀ tẹ́ bá ń gbọ́ ẹtú wa káká máa lọ wọ́n pín sí méjì ní 50-50 wọ́n ti ẹ̀ tí ń ṣe ní 20-50 báyìí wọ́n á gbé 20 fọ́lọ́mọ àwọn náà kó 50 tó kù àná wọ́n fẹ́ fi ìdàgbàsókè ilé Ọlọ́run dandan ni Ọlọ́run sọ fún yín pé òun wálé ibùgbé ni ọba tó tóbi tó kàǹkà ọba tí ò lórogún tí ò bímọ tí ò nọ́bà tán ọba tí ò kọ́lé tó kọ́ fún gbogbo ẹ̀dá ọba tó fi sọ́mọ̀ tó fi ṣaṣọ òbóra gboríkì yẹn bó ṣe pọ̀ tó ẹ má lọ ogbó ẹ mọ́lọ́hún Ọlọ́run ó làánà yín ká dáa fún yín láyé ká dáa fún yín yóò làánà yín ni ẹ̀ẹ́dẹ̀ ni làánà gbẹ̀yìn ní sẹ́ẹ̀rí ẹ tún múná lọ ìkọ̀ káyẹ yín káyẹ yín ẹ máa lọ́ wọn lọ́wọ́ gbà ẹ máa gba ohun tí ò yẹ kẹ́ ẹ gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ sọ àwọn èèyàn sí sógòdù ṣàrípọ́dẹ̀ kejì tó ń ti paná báyìí Ọlọ́run ti ẹ̀ ṣe solar fan tèmi sì ń ṣiṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ fans mi o ẹni tó ní kán wá di ìlífà fánù fún mi Onífákànyìn Sọ́lá tó bá ti ń ṣe program kó máa connect ẹ mọ́ solar fánù a máa fẹ́ sí ẹ orí ẹ á lè pé pérépéré kí ló kan rú àwa yìí enjoyment la wà abẹ́ẹ̀rí mi mo yá lọ mú àbáyà fẹ́lẹ́fẹ́lẹ́ kan mo yá àbí sára kò sí pọ́blẹ́mù nú ọ̀rọ̀ ti tèmi wo tó bá kàn bínú Fákànyìn Sọ́lá wà bínú kú ni nítorí pé ọmọ orúmọlẹ̀ ni mí ìgbà tí wọ́n ti lóyún Fákànyìn Sọ́lá kan tó lóyún ẹ̀ ní baba aláwo ti sọ fún ni baba onífá ti sọ fún àwọn bàbá méjèèjì pé ẹ fẹ́ bímọ àmì dẹni gbọ́n lóyún Fákànyìn Sọ́lá àmì kan tó mọ̀ pa àwọn lóyún oyún ti lóṣù 5 àmì ni wọ́n tún ní tán ìyàwó lòun ò bímọ mọ́ ó wá ń lọ lo oògùn ìyí tó tiẹ̀ ṣe kiri fún mi jù ìgbà tí mọ́mí mi wà lọ́dọ̀ mi mọ́mí mi bá pè mọ́ ní wá o ìyá mi Àṣàbí ìyá mi náà dẹ̀ máa ń pè mí àti bàbá mi wá o ọ̀nà tí mo fi gbà ṣe kó o dáríjì mo ní kí lè ṣe ànígbà mo lóyún ẹ̀ mo fẹ́ ṣe àbúrò mi tún ro oògùn fún mi wọ́n fún mi lábẹ́rẹ́ àbúrò mi bá mi ro oògùn wa kò ṣiṣẹ́ gbogbo bá a ṣe ń ṣe tẹ́ẹ̀sì wọn náà bọ́ sẹ́gbẹ̀ẹ́ ní nǹkan kò ṣe
bí n bá mọ sàn wẹ́wẹ́ tí mo mú gbogbo ẹ̀ ní nǹkan kò ó ṣẹ́ rárá ṣé àwọn kan wà sọ̀tàn ìwẹ́ náà fi ń ṣẹ́yún ayé àtijọ́ ìyá mi mú ó yà mọ́gbé ó tọ̀ mọ́tọ̀ ni ọmọ àmì níṣẹ́rú eléyìí náà wá ń pa kò sẹ́ni tó máa pa èmi àfi tí kú Olódùmarè bá tó ṣé àrí gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé wá àwọn alálẹ̀ ń dá padà kò ní dá fún yín ẹ̀yin olóṣì jágbájágbá yìí ọmọ orúmọlẹ̀ lé mi ọmọ ayé ni mí ìyálà ìyá ni mí ọmọ àjẹ́ ayé ọmọ àjẹ́ ọ̀run òun ni Fákànyìnsọ́lá ìyá mi ti kú o ẹni bá fẹ́ ná Fákànyìnsọ́lá o òkú ọ̀run máa nà bàbá mi ti kú o mi ò ní bàbá láyé mọ́ ọmọ òrukàn ṣáni mi ẹ jọ̀wọ́ ẹ ṣàánú Fákànyìnsọ́lá o ẹ má ṣe dá mi láàmú o tẹ́ bá dá mi láàmú ìyá kú o bàbá kú o nítorí pé ojoojúmọ́ lọ́rùn mi là ń bá mi gbé nítorí pé ojoojúmọ́ lọ́ṣùn wà lọ́dọ̀ mi o ojoojúmọ́ lògùn ń bá mi gbé ojoojúmọ́ níṣọpọ̀nà wà lọ́dọ̀ mi o ojoojúmọ́ làlálẹ̀ ń bá mi gbé títí láéláé ẹ bá pé wà ẹ̀ ní pé lọ orí yín ò pé tá a bá wá ṣe prógámù ẹ wá sábẹ́ comment section dandan ní kẹ́ ẹ ganu wá àwọn àbùdù máa tó dé abẹ́ comment kí làbùdù ń wá lọ́bẹ̀ prógámù fa kí làbùdù ń wá ẹ̀yin àbùdù ẹ dúró lórí ilé yìí ẹ̀yin àbùdù don't come to my comment section àbùdù mo ti gbẹnu sí máyì àbùdù don't come to my comment section ẹ wo ẹ lè pè wọlé mo ti ṣojú òpó ẹ pè wọlé káti ẹgbẹnu sí máìkì lórí àwọn apanilẹ́kúnjayé yìí àwọn àfa àwọn bìlíkì wọn bìyà àwọn ọ̀nà kúánà ìnágèjì afọ́dúnra mọ́tò gbé fadi tí arọ́ ń gbowó ẹ̀yìn àwọn atókùmọ̀kù amọ̀nà ọ̀run má lọ àwọn káládájú má rẹ́rìn hùwà àkà. ẹ bá mi ṣí ètò yìí o kó lọ fáàfáà ẹ ti gbọ́ ẹ bá mi ṣí ẹ kó lọ fáàfáà kó má dúró lójú kan rárá kó ẹ bo kó lọ fà mo ti ṣí ojú òpó sílẹ̀ ẹ lè pè wọlé ẹ jọ káwa náà ti ẹgbẹnu sí máìkì ká ganú sí. kí ló dé èmi ò sínú obìnrin lásán o mọ́remí ìgbà ta àná ni lóde yìí àṣàbí àdè ìyá bàbá mi obìnrin ni ìyá ni arẹmọ ni ìyá bàbá mi kó tó kú ìyá ni ìyá bàbá ti tèmi ó dẹ̀ lóde ni ẹ má ṣì èrè o táyì bá ti fẹ́ tọ́kúlá ó kàn takúlá yà ìyá bàbá tèmi ló dé padà ìyá yẹn kú ó sọ fún bàbá mi pé òun padà bọ̀ ó dẹ̀ dé so ẹ má lọ wá o ẹ má lọ rò ó ọbẹ̀ ẹja ni ṣáwọn èdè ẹ bọ́ta ni lè ṣí gẹ̀ẹ́tì kó lé wọn sí jàjàre bóyá àwọn èdè táwọn àfáà rán wá nìyẹn wọ́n wá garu sójú wíńdò kò sí ohun tẹ́lẹ̀ bí Fákànyìnsọ́lá ṣe. bẹ́ẹ̀ ni Àyìnkẹ́ Hasan Túndé wọ́n ní àwọn àfáà tó ń ba àfáà gidi lójú jẹ́ káàkiri orí social media tó bá yá wọn mi understand àwọn nǹkan tẹ́ kọ́ ni wọ́n ń bojú yín jẹ́ ni ẹ̀yin àfáà ẹ̀yin náà wò lánàá tí babaláwo bá bímọ wọ́n á fa àwọn ọmọ wọn sílé kéwú kìrìsìtẹ́nì míì gan fọmọ sílé kéwú bẹ́ẹ̀ ni torí kọ́ ọmọ yẹn lọ kọ́ èdè yẹn nítorí tó bá dọ̀la it's ordinary language kí ló dé tẹ́ sọ wípé tí mi báyìí tí ìsìn ọlọ́run pẹ̀lú èdè lárúbáwá ọlọ́run ọba ò gbọ́ mi ọbẹ̀ létí gbàròyé ni ọba tó yẹ pé tí mo bá jí lójoojúmọ́ ayé o mo máa ń gbárí mi mú mo máa ń pò Olódùmarè o ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run
ọba tó ṣe é pé gbogbo wa ló máa kẹ́ láyé ló tún máa kẹ́ níjọ́ gbèdé alùkìámọ̀ ìwọ tó bá ṣe rere láyé wàá rí rere ìwọ tó bá ṣe aburú tó bá ń gorí olórí ilé ayé ló ti máa gbẹ̀san ẹ̀ ìfàkàyèsọ́lá aláṣà bí èrò ọkàn mi ni ó fi dá mi lẹ́jọ́ èrò ọkàn mi sọmọlá kejì mi fi dá mi lẹ́jọ́ èmi ò ní robi sọmọlá kejì mi ò ní kọmọlá kejì mi ó kú rárá ẹni bá ro omi ro mi ibi abayín ẹni bá ro òkú ro mi ẹ máa kánjú kú ẹni bá ní kí n rájò kí má máa dé àṣàbí òní dé bá gbogbo wọn kí ló jù yẹn lọ ṣé ká lọ kírun mọ́ṣáláṣí kíwájú yọ kókó kó di dúdú báyìí ṣóun lẹni Ọlọ́run orí yìí ti dàrú ṣé ẹ rí atúmúnádé àwa máa bá yìí tẹ̀ sí tán bá ti ń tàn wọ́n bá ti ń taná a máa tẹ̀ sí a máa kó fún yín wọ́n ti túmúnádé wọ́n pa wọ́n tàn wọ́n pa wọ́n tàn wọ́n pa wọ́n tàn gbé sókè gbé wálẹ̀ gbé sókè gbé wálẹ̀ gbé sókè gbé wálẹ̀ lórí roborobo lórí roborobo ẹwọ́n kúrò bá kọ́ ìsọ́lá yàyàkuyà bàbá ìtì rẹ̀ ní tó máa pè ẹ jẹ́ kí n kọ́kọ́ mo ń pín orin kan lọ lẹ́ẹ̀kan aláwo mi kúlékúlé dúkìá wa ní ikú ti dọ́rọ́pọ̀ kùtì o Fẹlá ikú ti dọ́rọ́pọ̀ kùtì o Fẹlá ọ̀nìkùlà bọ́lá sọ́run o Fẹlá ọmọ màdà fún mi láyọ̀ lọ Fẹlá ọmọ màdà fún mi láyọ̀ kú Fẹlá bàbá sẹ́kù ti kí lọ Fẹlá èmi náà ń jẹ ṣẹ̀fíù gan àti bàṣọ wá jẹ kókó Fẹlá bàbá olúwàbẹ́mi ló dára rẹ̀ o Fẹlá bàbá ṣeun lọ́sọ̀rùn kò tẹ́gbọ́ Fẹlá bàbá sọládé olóògbé o Fẹlá mi ò rẹni tó kú lásìkò tí ti dáyé o mi ò rẹni tó kú tó sí tó dàbí ti kú tí ó Fẹlá mi ò rẹni tó kú lásìkò tí ti dáyé o mi ò rẹni tó kú tó sí tó dàbí ti kú tí ó Fẹlá when Fẹlá die who carry him body na the one when Fẹlá die who carry him body na the one and when Fẹlá die who carry him body na the one when Fẹlá die who carry him body ayé wájà Nàìjíríà dédé adẹ́ndé Nàìjíríà dédé adẹ́ndé Amẹ́ríkà dédé adẹ́ndé Amẹ́ríkà dédé adẹ́ndé European dédé adẹ́ndé European dédé adẹ́ndé ṣẹfúlàlà o Africa dédé adẹ́ndé àníwé dèndé àwọn Asia dédé adẹ́ndé. and when Fẹlá die who carry him body na the one when Fẹlá die who carry him body na the one kò sí òótọ́ ọlọ́run ò lè ṣe láyé bí yes òtítọ́ ló wí ṣùgbọ́n òótọ́ lọ́hún lè ṣe tí ò ní ṣe irú ẹ̀ ó pọ̀ lọ́jà ara òkúlé ṣẹ́fí ò ṣe èèyàn ò lè kú ní gbàgbọ́n láyé o kó níyẹn ní àmọ́ ń gbò láyéláyé báwo la máa ṣe ṣe báwo la ṣe máa pín báwo la máa ṣe ṣe báwo la ṣe máa pín a ò lè pàjẹ́ òkun kókó lu ṣọ́ọ̀ṣẹ̀lẹ̀ a ò lè pẹ́lẹ́dẹ̀ kó ló kan lè mọ́mù wọn ò lè parí Ọ̀yọ́ kí wọ́n ló kan déédé sí bẹ́ẹ̀ ìdílé mi ò ní tòlú Ìbàdàn láéláé. à ń jẹ ṣẹ́bíù gan. báwo la ṣe máa ṣe. báwo la ṣe máa pín enjoyment ni mọ́jìmù fágbóhùn ẹ ṣe ó lọ́kàn lè mọ́mù àwọn lè kọ́ ọ̀bà Ọ̀yọ́ bí wọ́n ló kàn déédé sí bẹ́ẹ̀ ìdílé rẹ̀ ò ní tòlú Ìbàdàn láéláé. àbínú nílé ajé òníkà lówó lọ́wọ́ àbínú nílé ajé òníkà lówó lọ́wọ́ àbínú níta òṣì ìyẹn oníkàtòṣì ọmọ àfọwótọ́ ọmọ àfọwótọ́ ọmọ àbísílẹ̀ olówó bọ́lọ́run bá sọ pé kò ní lówó bọ́lọ́run bá sọ pé kò ní lówó kọ́.
àní abíní ní ilé ajé kò ní ká lówó lọ́wọ́ abíní níta òsì ìyá òní ká tó sí. tàrífù dẹ̀ tí wọn tó kẹ́ni tó ṣe dáta fún owó tó ọmọ abíní ilé olówó. bọ́lọ́run bá sọ pé kò ní lówó bọ́lọ́run bá sọ pé kò ní lówó ń bọ̀. èmi lọ̀ka olórin o. èmi lọ̀ka olórin o. lẹ́gbàmọ̀ ní ìṣàbí o àtà gègé pátápátá kìnìún kọ́ ọjà ẹran àmúpaléyà. wọ́n kọ̀wé ní wèrè ní ó fi tàgbọ̀n tẹ́lẹ̀ wọ́n kọ̀wé ní wèrè ní ó ń gàṣí lọ́sàn tó ń gbàgbọ́ ìdílé lóru ìjábí ìrìnà lóru. àṣàbí yìí lẹ́sọ̀ ìkù kò ṣe kọ̀ ní. ó ti kò ní yẹ̀yẹ́ àkọ́rùn lórí íńtánẹ́ẹ̀tì o. ló dé ẹ̀dẹ̀ pa fàájì mọ́ mi lára kí ló ṣẹlẹ̀ náà. Hello? Hello? Hello sir. ṣe fẹ́ dá sétò ni. Hello. mo wà lórí ètò mò ń gbọ́ yín. ok látọ̀dọ̀ bàbá ọlá. ẹ́. látọ̀dọ̀ bàbá ọlá gbẹ́sọ̀ lórúkọ látọ̀dọ̀ bàbá ọlá. ok kí lẹ fẹ́. wọ́n ní máa gbà ọkọ lọ́wọ́. ta ni jẹ́ bàbá ọlá. èmi lọ̀ka olórin. èmi sì fẹ́ jì ní fún ọjà fún. lẹ́gbàmọ̀ ní àtà gègé pátápátá kìnìún kọ́ ọjà ẹran àmúpaléyà. kìnìún kọ́ ọjà ẹran àmúpaléyà. èmi Àṣàbí ìyàtọ̀ yọ̀là bó ṣe kọrin bú rárá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rárá. Àṣàbí ìyàtọ̀ yọ̀là bó ṣe kọrin ó ti kò ní yẹ̀yẹ́ àárọ̀ lórí íńtánẹ́ẹ̀tì o. níbi ẹlẹ́kùn jì í kúnlẹ̀. ẹni kẹlẹgbẹmẹgbẹ. ẹni kẹlẹgbẹmẹgbẹ. oníkálukú kó má bàbù wàrà ẹ. oníkálukú kó má bàbù wàrà ẹ. tí mo bá ti fún ẹ lọ́wọ́ ẹ ìwọ gangan máa fún mi lọ́wọ́ mi. oríṣẹ́ fújì o. iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìṣe yán tó ń kọyàn Àṣàbí kádàrá mi òun ni mò ń bá yí lọ́wọ́. bí mo bá ti fún ẹ lọ́wọ́ tiẹ̀ ìwọ gangan máa fún mi lọ́wọ́ tèmi. nítorí pé ìlérí kọ̀ọ̀kan ìlérí asán gbogbo kòbẹ́kòbẹ́ àdábà kò lè fojú lóòrùn lè lọ ẹ̀yìn àfà. ìlérí kọ̀ọ̀kan ìlérí asán gbogbo kòbẹ́kòbẹ́ àdábà kò lè fojú lóòrùn lè lọ. ọ̀tá ilé ọ̀tá àdúgbò ọ̀tá ilé ọ̀tá àdúgbò ẹ̀ẹ́dẹ̀ta wà sókè ẹ̀ẹ́dẹ̀ yìí ló borí ẹ̀ẹ́dẹ̀ta wà sókè ẹ̀ẹ́dẹ̀ yìí ló borí. àwọn àgbà wọn ń bẹ lẹ́yìn fún mi àwọn àgbà wọn ń bẹ lẹ́yìn fún wa. ẹ ò lè dìtẹ̀ rárá o ẹ ò lè dọ̀tẹ̀ ìrọ́lá o ẹ ò lè sìnkú aláǹgbá o ìkọ̀kan ìsọ́lá bò sí kele o. Ahéré ilé ahéré o. Ahéré ilé wọn ò gbọdọ̀ ẹ̀wọ̀n rárá. ẹ ò máa gbọ́dọ̀ ra yín rárá o. àní pé bí mo bá ń kọ lórí tí ẹ ò bá gbọ́ tí mo tún nílùú tí ẹ ò bá gbà o. àyà bínú bá wọn elégbè mí o. Adéwálé mo gbọ́dọ̀ yẹ o. bí mo bá ń kọ́ lórí. bí mo bá ń lù nílùú. kí ẹ ò bá gbà o. báyà bínú bá wọn elégbè mí o. Adéwálé mo gbọ́dọ̀ yẹ o. àwọn olówó ayé. àwọn olówó ayé. wọ́n dẹ́sà kan kò yé mi rárá o. tọ́lá ti rẹ̀ ní kò lówó lọ́wọ́ o. wọ́n rò pé onítọ̀hún kò lọ́gbọ́n lórí. tó bá wọ́hùn kí ń dọ̀dọ̀ wọn àlàwọ̀ adé o. wọ́n á ṣe sọ́ọ̀rì wọ́n á ní kó padà wá tàbí kán sọ pé kò sí o. wọ́n á sọ pé kò sí rárá. àmọ́ ṣá tó bá jó lówó ẹgbẹ́ wọn ni òun ló wá kí ń dọ̀dọ̀ wọn bó ṣe lè wù ó lóbi tó. bí ó ní wọ́n á fún wọn lọ. wọ́n ní tó bá gbà nílẹ̀ ẹ̀rù èmi gan wá gbà ẹ̀rù tó. àní pé olúwa bá o. ọba tó ń gbà kó wá
ṣẹ̀dá oníkálukú ó mọ̀ pé nítorí ká lè rohùn ká fáwọn tálákà ká fi dá mẹ̀kúnnù lọ́lá ẹni tára ń lè nínú ilé ẹ̀mí ara ń lè ládùúgbò torí ẹgbẹ̀rún tálákà lọ́lọ́wọ́n bá ṣe lólówó kan ṣoṣo òbẹ́ni tó bá lówó lọ́wọ́ tó fowó ẹ̀ ṣàánú àánú àwa mẹ̀kúnnù o àṣírí ẹ̀kọ́ bíi tú lójú ewé. ọ̀rọ̀ ìdùnnú kì í jìnnà ọ̀gbẹ́ni tó bá ti ń ṣàánú àtẹni tó bá ti ń dẹ̀gbà nínú. ọlọ́run ọba ó ṣàdákùn bàbá wọn ní jẹ́. má lè mí ní dẹrù mi o. má lè mí ní dẹrù mi o. iṣẹ́ mi ẹni tó ń tajà lójú títí lóṣòdì. ohun mẹ́ta bí o fẹ́ràn ara wọn ẹ̀sùn ò fẹ́ràn ìṣáná. aṣọ funfun kò fẹ́ràn epo pupa. olórí burúkú kò fẹ́ràn olórí burúkú bá kú. ó ń dá ayùn sílẹ̀ ní o. ó ń dá ayùn sílẹ̀ lágbólé wọn. kí ni ó fi fẹ́ ṣe babaláwo tí ń dẹ́rì ìbejì sínú kínú. wọ́n ń jà pátá ní aláwọ̀ àdó aláwọ̀ sọmọ alágídí ni wọ́n. wọ́n ń jà pátá ní àpáta lè ń já lè ń jẹ kò sí ohun tó bẹ́ẹ̀ ṣe fún Wákẹ́yìn Sọ́lá àwa máa bá yín sọ Ọláìdé Gbọ́láhàn wọ́n ní good vibes wọ́n ní mò ń fáwọn ní vibes gan ojú tí yóò ní di ọpọlọ yóò ní dàrú ayé tèmi lèmi ń ṣe mi ò ṣayé aláyé ìgbé ayé tó kù tí mo fẹ́ lò tí máa fi jáde láyé ni kí n máa bì happy kínú mi máa dùn ó ti yé àwọn àdójúkọ kọ̀ọ̀kan máa ń wáyé òbọ̀ tó bá ti wá kò sáyè fún frustration kò sáyè fún dààmú kò sáyè fún dábẹ́jì sínú ayé Fákẹ́yìn Sọ́lá ìwọ̀n ẹ̀rí ẹ wí ìwọ̀n ẹ̀rí ẹ rò aláṣàbí ṣe ìwọ̀n ẹ pé kó yẹ ó ti ṣe o ìwọ̀n ẹ̀rí ẹ wí ìwọ̀n ẹ̀rí ẹ rò aláṣàbí ṣe ìwọ̀n ẹ pé kó ṣe ẹ jẹ́ ń dẹ́rìn kan pa yín ìgbà tí mo fi fẹ̀ka sílẹ̀ tí mo ṣe program tí gbogbo ẹ̀ ń jà rìnrìn yìí mo ní gbúgbúrú ni wọn lè jó kò lè kóṣù kan ó ti ẹ̀ kóṣù kan oṣù méjì wọn á wá mí ṣe àwọn tó wá jẹ́ èèyàn mímọ̀ mi bóyá àjọ ti ṣèjọrí tàbí nǹkan kan ó wá dọ̀rọ̀ hùhùn tí ń gbénú ẹlẹ́dẹ̀ wọn tó ju ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà mo jáde níjọ́ kẹta ọjọ́ yìí mo pàdé ẹnìkan ó bẹ́lù gbẹ̀ni èmi Fákẹ́yìn Sọ́lá fúnra mi tó fẹ́ kojú mi pé mo ṣe báyìí ṣé wọ́n lo ní láìfù mi ìwọ kọ́ lo ní láìfù mi náà mo lè ṣe nǹkan tó wù mí lásìkò tó gba tó ní bá sọ pé kí n ṣe ìgbà tí máa gbẹ̀ká lánàá mi ìpẹ́ nìkan síbẹ̀ kì í ṣe Kùránì náà fi jíṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ìjọ kan tí wọ́n dẹ̀ sọ pé kò sí nǹkan téèyàn ò lè fi sẹ̀san fọba adániwáyé pé tó bá béèrè nǹkan tọ́nà wọn bá ṣe é fún ni mo sọ pé òkè máa fi ẹ̀ha máa fi ṣe ìmoore mo ti fíìlì promise mi kí ló tún wá kù so ọba tó ní mi ti rá nìyàn mi so mo ti lọ mo ti dé èèyàn tó lọ ò ní dé ó ẹni bọ́ lóde ẹni lọ ló bọ̀ ó Àṣàbí Fákẹ́yìn Sọ́lá ti lọ ó ti dé o Pàṣọ mo dẹ̀ fẹ́ máa jẹ́ nísẹ̀yìn Àtàlájì Ṣẹ̀fí wọ́n mọ́ kọ́ àti tírí lẹ́tà ọmọ mi ó tírí lẹ́tà ṣe ń gbọ́ Fákẹ́yìn Sọ́lá máa wọ stúdíò nínú ìta àbábọ̀ yìí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn tá a jẹ́ àkọ́ ìbínú gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfa kí n fún yín lọ́rùn ọmọrùn kí n tó tún máa lọ ṣé ẹ rí ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ kọ́ṣẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn yín tí wọ́n bá mọṣẹ́ kan ẹ lọ kọ́ business lọ́dọ̀ wọn ẹ lè ṣe anything àmọ́ ṣá pé kẹ́ ẹ máa gé orí kẹ́ ẹ joyè ìdààmú àdúgbò ẹ̀yin lẹ máa mọ ẹ bẹ́ẹ̀ lè máa sọ pé káwọn èèyàn máa kú lójoojúmọ́ kẹ́ ẹ bá lè máa lọ ganu sílé olókù ẹ ní ìdí ẹ ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ irú èmi sì ò kàn lè fún mi láìkì pé ó ní nǹkan ṣe kí nǹkan wá just like that mi ní time ò sáyè torí ohun tí mò ń fẹ́ gbélé ayé mi ṣe pọ̀ gan mo ti bímọ mo ti rọ́mọ ọmọ so ohun tí mo fẹ́ ṣe pọ̀ kádàrá mi ò gbà pé kí n máa ganu sí ìkóní nǹkan lẹ́yìn kí n ganu sí spíkà tó ń fún Fákẹ́yìn ẹ̀yin àfẹ́ lọ wá ṣẹ́ṣe ọ̀dọ́ àfáà ni mò ń bá wí àwọn bàbá yín ti ń da free lọ wọ́n ti already da free ẹ̀yin ọ̀dọ́ tó kù tó bá tiẹ̀ máa tó tá nǹkan nílẹ̀ Yorùbá yìí ẹni bá fẹ́ sọ pé òun fẹ́ ṣe nǹkan kó máa kọ́kọ́ máa kíw kan torí yín pé ìyẹn gangan ló máa ṣe pé ẹ padà to upgrade àmọ́ ṣe pé
kó tó di pọ́n máa rán yín tẹ́ ẹ bá tiẹ̀ ti gbọ́ pé nìkan kú ni ẹ ti wá kí wọ́n ẹran ẹsẹ̀ mẹ́lẹ́ kánsẹ́ ẹbẹ̀rẹ̀ kàtì ẹ kú ọ̀rọ̀ èèyàn ọlọ́àná màmá sàṣàyà ọlọ́àná foríjì ọ̀ ọlọ́àná sílùlá sàṣàlá wọn abẹ́lẹ̀ òun lé ta ló kú tó lọ́lọ́ òun ò bọ̀ lọ́hùn lé orí yín ò pè àwọn àdúrà bẹ́ẹ̀ wọ́ọ̀ṣì ẹ̀ máa ṣe nílé onílé ibi òkú bá ti kú ẹ̀ máa ganu ni ẹ lọ wá ṣẹ́ṣe ẹ̀ níṣẹ́ alẹ́ ẹ̀ ní tààrọ̀ ẹ̀dẹ̀ ńkọ́lé ẹ̀ wá sọ fún wa pé ẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run bá dá kalẹ̀ tẹ́ ẹ̀ ṣe ìlọnilọ́wọ́ gbàlá bá ń bẹ̀ ò lè ní ẹ̀ má sọ pé ẹni bá ti náwó ẹ náwó sílé ọlọ́run bẹ́ẹ̀ bá ti ná àná sọ fáwọn àgbà yẹn pé owó tá a bá ná bóyá owó ọpẹ́ owó àánú owó gbá owó àwo pé tó bá dijọ́ gbẹ̀ǹdì àlùkìámọ̀ yàrá kan ti wà ibẹ̀ láti máa lọ bá gbogbo iṣẹ́ olóore tá a bá ṣe ìrun kíkí táǹkì tó bá ti di ṣubú yìí ìrun ṣubú yẹn ó máa ṣiṣẹ́ tí lọ di zuri àtúgbaṣẹ́ àṣiṣẹ́ di asri àgbàṣẹ́ àṣiṣẹ́ di mongrib àgbàṣẹ́ àṣiṣẹ́ di ìṣáì yẹn ló máa ń ṣiṣẹ́ mọ́jú tiẹ̀ ìyẹn ríṣẹ́ ṣe gan kí ló ń ṣe is just ordinary brainwashing nítorí èmi ń sọ fún yín pé àlẹ́ lòmí ò ṣẹ̀sìn rárá ẹlòmí bìlífù lọ́dọ̀ Olódùmarè pé ìwọ lọ́ba tó lè pa tó lè jì ó wá ń ṣe dáadáa tẹ́ ẹ bá wí fún ẹ sọ pé ṣé olóore inú gbogbo òpó márùn tí wọ́n kà ti Mẹ́kà yẹn gangan tẹ́ ẹ mọ̀ pé ti lè máa àchífù ńlẹ̀ wá ran yín mọ́ ẹ̀dẹ̀ sọ máa pẹ́ni tó bá kí gbogbo Jímọ̀ Charis àbí kí lélẹ̀ Charles orí ọlá I'm not part of ẹlẹ́yà again I'm not part of them ẹjọ́ ní ìṣẹ̀lẹ̀ Omiláṣẹ ìyá Jíbọ́lá ìyá Àrùkẹ́ ìyá Àjọkẹ́ ìyá ẹ̀ṣẹ̀ ní Fákẹ́yìnsọ́lá ni ìyá Àwẹ̀dà ìyá Àbíkẹ́ so kẹ́ máa pè mí bẹ́ẹ̀ I don't want to hear ẹlẹ́yà again ẹ ti gbọ́ mo ti kó ní láyẹn mo ti bọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ṣẹ́gbọ́ mo ti mú mi ṣe mo ti ṣe mí ṣóyè yín ẹ ṣé mo dúpẹ́ ẹ lọ wá ṣẹ́ṣe àwọn ọmọ tèmi láti kékeré ni wọ́n bá ti wà ní GS2 mo ti fi wọ́n sẹ́nu iṣẹ́ ọlọ́run ti ẹ̀jẹ̀ tí mi permanent wọn nílé kéwú tó bá máa lọ lé kéwú sáà wọ́n á rí condition kan gbé mi sí máa yá ní kan jókòó àti lè lémi kì í ṣe pé bá pé àáfàá ṣe nǹkan fún mi ẹ má ṣì mí gbọ́ o ó kàn yín pé èmi ò fẹ́ pé kéèyàn kan wà jobless kéèyàn náà má lè dá pàṣẹ rẹ̀ kó má lè dá proud níta ẹ wo Firdaus tó ń ṣe àáfàá tí wọ́n pè àáfàá yẹn lecturer ni mi ìwà mọ̀ bóyá university bóyá secondary school but tẹ́ ẹ bá ti rí ẹ ti mọ̀ pé ó wà òkè eléyìí ò ní ẹ mọ́wọ́ kankan wá ìgbà tó ṣe program tán ló gbé fáwọn àáfàá tán ganu wọ́n ní ká máa sanwó